وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الشيخ العلامة أبو العباس أحمد بن تيمية رحمه الله وقولوا سبحانه يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير. وقوله سبحانه وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين. قوله وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه. وقوله لتعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. أرجوكم الله الله سبحانه وتعالى أتركات لمن محمد صلى الله عليه وسلم يا صحابه صلى الله عليه وسلم وعليكم وأتبعوا قال لا إله إلا الله أن يتسوى كده العقيدة والوصفية لشيخ الإسلام محمد بن تيمية أنا تسوى nígbà tí afáwa ibi tó bẹ̀rẹ̀ ìwọ̀nbọ̀ tí ó ń tẹ̀síwájú fún wa pẹ̀lú ìmọ̀ ọkọ̀ àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́ wa Allah subhanahu wa ta'ala àwọn ayé àwọn náà Al-Qur'an Karim lẹ́yìn tí ó fi lélẹ̀ tó ti tọ́ka lórí àwọn orúkọ ọlọ́wọ́ àti àwọn ìròyìn ọlọ́wọ́ tó náà rọ̀ ìmọ̀ ọ̀gbà ó ní wa qawluhu subhanahu nínú àwọn ọ̀rọ̀ الله الله سبحانه وتعالى أولاني يعلم ما يلج في الأرض وما يخرج منها. وإن الله الله سبحانه وتعالى يعلم ما يلج دون يلج وراتب الأربعة اسم الله أولاني ولج يلج اسم ولج أولاني دخل الله ما يعلم ما يلج في الأرض الله با يعلم ما يدخل في الأرض ونوني ما بقى gbogbo àwọn kan tí ó ń wọlé lọ lórí ọ̀nà tó ń wọlé lọ sílẹ̀ ń gbé ní nínú omi nínú ẹ̀jẹ̀ nínú àwọn ènìyàn ọlọ́run mọ ẹyẹ tó ti wọlé lẹ̀ lọ tí wọ́n ti sìn ọlọ́run mọ ẹyẹ tí wọ́n ti lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́run lọ omi ọlọ́run mọ omi tí ilẹ̀ ti pamọ́ ìṣẹ́ tó mọ iye òun káwọn àfọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala bákan náà wà báyìí yakhruju minha àti àwọn nǹkan tó ń jáde láti inú ilẹ̀ lórí ọ̀nà nínú àwọn irúgbìn ẹ̀rí bíi iṣu ni bíi àgbàdo ni bíi kòkó ni gbogbo pátápátá ń jẹ inú ilẹ̀ ní o ti ń jáde wá ọlọ́ọ̀bá ní kò tẹ́ tó nímọ̀ nípa àwọn ọ̀kan wọ̀nyí tó gbé wọn máa lọ. wa ma yanzilu minas samaa ọlọ́ọ̀bá kanáà òun kanáà lòun náà tún nímọ̀ nípa gbogbo tó sọ̀kalẹ̀ láti inú sánmà tó ń jáde láti inú sánmà tó ń wá fún ilẹ̀ nínú òjò al-amtar olùrànràn òjò ẹ̀rí wàtòlóòjì yìnyín snow láwọn ọdún kan lọ́wọ́ bá inú sọ̀rọ̀ yìí ní tí òjò ń lọ rọ̀ òun náà ní kí yìnyín asfalt kó mọ ọrọ̀ yìnyín mọ ọrọ̀ ẹgbẹ́ bó ti ṣe mọ ọrọ̀ ni àwọn òríyìn láwùjọ wa kó mọ ìlẹ́kọ̀ọ́ kan ẹ̀kan lẹ́nu pé bẹ́ẹ̀ blọọkù kọ́kọ́ jáde ìfàn ní blọọkù
ṣùgbọ́n láwọn olùdókòwò tó ṣe rọ̀ wọ́rọ̀wọ́rọ̀ nìyí ní mọ́rọ̀ ní àwọn olùkọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú ní Amẹ́ríkà ní Europe àwọn apákan ìlú kan ní Asia báwọn ṣe máa ń rí lọ́dọọdún nìyẹn. bákan náà àwọn míì nìyí al-gubar eruku gbọdọ̀ pé ó wà láwùjọ wa náà bẹ́ẹ̀ bá wọlé títí lè kó tí wúndò tó kó ti yàrá tó tó bá débi títí rà rẹ wà táwọn yìí rẹ wà táwọn báàgì rẹ wà ó mọ̀ lẹ́nu kú mbẹ́ mọ̀nà tó wá àtẹ̀tẹ̀ sọ́mà ní. àwọn olóòtú bẹ́ẹ̀ láti rí pé yóò mọ ọrọ̀ tọ́jú sí mọ ọrọ̀ ẹ̀rí ó pọ̀ káàkiri láwọn ju àwọn ilẹ̀ lárúbáwá ìbẹ̀ ní Sudan ìbẹ̀ ní Saudi wọn náà pè ní al-gubar ẹ̀rí gubar ìgbàlú sì yí inú sọ́mà yìí náà kan náà láti rí oòrùn tó mú tọ́kùnrin àtàmọ́ oòrùn ìgbóná Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní tó ń bá láti jáde òní àbúrídù sọlá ẹkí ni nígbà tí yorùbá fẹ́ wọ̀ nígbà tó yorùbá tutù tó yorùbá lọ́lẹ̀ káàkiri wá síbi tí múra ti wọlé á ti dúró nígbà náà bàtàbà tuntun tán á ti wọlé á ti oníkàlùkù tó mọ̀ lọ́lẹ̀ torí pé láti yìí Ànábì ní òun tó mú nígbà náà lè fẹ́ yìí jahannama òun sòwòrò ìta sọ yìí ìbúrò tí ń sọ̀kalẹ̀ wá àtúntò sọ́mọ náà ni sòwòrò tí ń sọ̀kalẹ̀ àtúntò sọ́mọ bẹ́ẹ̀ ni orúkọ àmọ́ sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ni àtàlùjú nìyí àmọ́ sọ̀kalẹ̀ ọlọ́run tó wá ní kápá sí nǹkan mú sọ̀kalẹ̀ pátá àmọ́ àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run bá náà sọ̀kalẹ̀ ọlọ́run bá ní sọ̀rọ̀ sọ̀rọ̀ nàlá ìtàkùn àwọn òfìyà bí ìdí rọ́bì ní kúlẹ̀ àmọ́ ọlọ́run àwọn mọ̀lẹ́kọ̀ náà mọ̀ sọ̀kalẹ̀ gbogbo àwọn kan wọ̀nyí ọ̀sẹ̀ tó túmọ̀ nípa àwọn tó ju ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó jù lọ. lẹ́yìn náà ọlọ́run Allah subhanahu wa ní wọ̀wọ̀ máa tó ọlọ́run ló wọn náà bá wọn bẹ pẹ̀lú eléyìí apàdà tó mú àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé wọn lórí ẹ̀ nípa sífàtìlì màáyà ìròyìn ìbẹ pẹ̀lú kí ni nítorí ẹ̀ka gbóyè kí ni àná àlè sunna wal jamaa lórí ẹ̀ afáwọn àìsàn ti bẹ̀rẹ̀ mọ̀ lọ yóò padà tó kó àwọn àyà fún wa àwọn àyà àwọn àdìsí wa tó tọ́ka lórí pé sábàáníkọ́ lọ́wọ́ bá ń bẹ pẹ̀lú wa ó ń bẹ bí ilmihi ó ń bẹ pẹ̀lú wa pẹ̀lú ìmọ̀ rẹ̀ ni bal Allah subhanahu wa ta'ala fawqa arshihi bi dhatihi ọlọ́run Allah subhanahu wa ta'ala ń bẹ lórí ara sí rẹ̀ níbi bẹ̀rẹ̀. tó àyà yìí sábà wù dáadáa tó ń yàtọ̀ wá tẹ̀síwájú ní wa qawluhu subhanahu ويذكر تباته آية من القرآن الكريم قال وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو قال وعنده ونعدم الله وبلنده مفاتح الغيب ويمي أوام مفاتح بلو مفاتح تمور سنين بيت هذا هو الإمام عالمين ونمي تمارين ونالي لفظ مفتاح kọ́kọ́rọ́ miftahu mafati àmì àlè ìṣe kọ́kọ́rọ́ khazain ibi tí wọ́n fi sapamọ́ sí yẹn ní àwọn kọ̀rọ̀ tó pamọ́ ibi tí pípamọ́ kọ̀rọ̀ wà kò sẹ́ni tó nímọ̀ nípẹ̀ àfọlọ́ọ̀bà àlá yálà àtúntí kọ́kọ́rọ́ àbátúntí àwọn khazainu ghaib àwọn ibi tí ìmọ̀ kọ̀rọ̀ tó pamọ́ wà ìkíní kejì ẹ̀ kò sẹ́ni kẹta tá a fi ìròyìn tá a fi fún tóbi ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala lọ. وعنده مفاتح الغيب قال الله الله سبحانه وتعالى قولي إن بلده مفاتح الغيب àwọn kókó àwọn kọ́kọ́rọ́ ìpamọ́ èjèèjì àwọn tí à ń pè ní kọ̀rọ̀ gangan la ya'lamuha illa hu kò sẹ́nikẹ́ni tó nímọ̀ nípa àwọn nǹkan wọ̀nyí tó ju Ọlọ́run bá lọ. ìtọ́jú àwọn afọ àwọn tó ní al-Munawi rahimahullah tó ní faman idda'a ilma shay'in minha kafar ẹnikẹ́ni tó bá fi lè pe àtòmọ́ra ìkan nínú àwọn kọ́kọ́rọ́ kọ̀rọ̀ yìí faqad kafar ẹni ẹtì dìkìtì yìí ọmọ fáṣọ ọlọ́gá ibi ṣe yàrá kọ́mta anábìyà Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith láti lè fi àwọn kọ̀kọ̀rọ̀ yìí láti lè fi nílẹ̀ sọ fún wa wọ́n ní bàbá àti olùbẹ́yìn fam
hamsa àwọn kọ́kọ́rọ́ pamọ́ onímàrún tó mọ kọ́ra lẹ́yìn anábì wa ka áyà gbẹ̀yìn fún bẹ́ẹ̀ ní sọ́tò Luqman verse áyà gbẹ̀yìn orí ẹ̀sìn náà bá sàkọ́ nínú áyà ìgbé ọlọ́ọ̀ni inna Allaha indahu ilmu sa'a ọlọ́ọ̀ni òdùn wọn lọ́wọ́ bá ní bẹ́ẹ̀ o ilmu sa'a ìmọ̀ àsìkò ìmọ̀ àlùkìyàmà gbàtílẹ̀ ayé parẹ́ kò tó dé nímọ̀ nípa ẹ̀. wọ́n yóò lè nínú bẹ́ẹ̀ rírọ̀ àlùbẹ́yì ọ̀rọ̀ ìyẹn ní odò kò tó dé nímọ̀ nípa ẹ̀. inna Allaha indahu ilmu sa'a wa yunazzilu al-ghayth wa ya'lamu ma fil arham òun ní onímọ̀ nípa tó ń bẹ nínú ikùn nínú ọmọ tí yẹn máa ń lóyún tí ń bẹ nínú oyún. wa ma tadri nafsun bi ayyi ardin tamut ẹ̀dá kò mọ bí tí ó kù sí. wa ma tadri nafsun madha taksibu gadan ẹ̀dá kò mọ tí ó yẹ ti tẹ̀ lọ́la. Allahu akbar. anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ ilé ìfún wa nínú hadith tí amẹ́nubà yìí ti àwọn eléyìí náà pè ní mafatihul ghaib àwọn kọ́kọ́rọ́ àbí àwọn pínpín kọ́rọ̀. sẹ́mi àwọn ìgbàgbọ́ wa ni wa indahu mafatihul ghaib la ya'lamuha illa huwa wa ya'lamu ma fil barr olólùwà bá nìkan ya'lamu lónìí náà nípa ma fil barr àtàlàyé kí náà ti ní ìmọ̀ fún wa al-ilm ẹ̀rù dídò ṣak ìdàkejì iyèméjì al-ilmu idraku shay'in idrakan jaziman olùkíyàn ní ìmọ̀ nípa nǹkan gẹ́gẹ́ bó ṣe yẹ kí ìyẹn mọ̀ nípa nǹkan náà gẹ́gẹ́ bí ìṣẹ́ náà bó ṣe kó rí ẹni bẹ́ẹ̀ bìtẹ́ni kan lórí pàtùmọ́ra yàtọ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ìdí sábàtú wa ń sọ nípa pé ọlọ́wọ́ bá mọ̀ yìí pé ìmọ̀ tí yẹn pàápàá rẹ̀ bó ṣe yẹ kó rí ìṣẹ́ni tó máa fọlọ́ ọ̀rọ̀ ọ̀nà. olùwàyà aláàmà fil barri ọlọ́wọ́ bá yìí òun ló mọ̀ máa gbogbo nǹkan fil barri tí ń bẹ lórí ilẹ̀ nínú àwọn igi nínú àwọn ènìyàn nínú àwọn ilé àti bẹ́ẹ̀ lọ tó wà lórí ilẹ̀ ọlọ́wọ́ ní kò sẹ́ni tó nímọ̀ nípa rẹ̀ àwọn ọlọ́wọ́ ó yá ọlọ́lú balọ́lé ìwọ náà wọ́n lọ́dún ìwọ gọ́gọ́ ó bọ́ ni wọ́n wà ní ìrètí wọn ní àtàrùkù. bákan náà ọlọ́ni wàlbáhàrí bákan náà kò sẹ́ni tó nímọ̀ nípa wàlbáhàrí ìsì ń bẹ nínú odò lá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  èyí tó gbà táwọn onímọ̀ tí wọ́n sọ̀rọ̀ wọ́n ní ilé ayé yìí láti láti mẹ́ta omi nìkan ẹ̀rí ó kó ìdá méjì ilé ayé yẹn taba ìdá kan ìdá méjì taba da sí mẹ́ta omi kó méjì yóò kẹ ẹyọ kan ní ilẹ̀ subhanallah èyí pé omi pọ̀ ju iye pẹ̀ lọ bọ́mọ oṣù wa pọ̀ tó yìí kí làwọn kan olówó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò tẹ́ tó nímọ̀ nípa tó ń bẹ́ẹ̀ tó ju ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala lọ nínú àwọn ẹja nínú àwọn ewé kan bẹ wọ́n máa wà lórí ilẹ̀ wọ́n á kú ni àti kẹ́ tó wà nínú omi ẹ lọ́ bá wọn kan bẹ nínú omi ewé ń bẹ nínú omi igi ń bẹ nínú omi tí ò lè tẹ̀lé àti nínú omi bẹ́ẹ̀ni ìrìn ẹja tí ń bẹ nínú omi kò sẹ́ńtò mọ́ àfọlọ́wọ́ àwọn ìwé ní ibi 4 million ni wọ́n 4 million kìkì yẹn ní gbé bá ka ìrìn ilé ọ̀rọ̀ kàbí 4 million lọ́dọ̀ tí wọ́n nìyẹn àìmọye ni wọn ò ní mọ̀ nípa ẹ̀ láwùjọ wa ìgbà àwọn ọmọ ìlọ ẹja gorí ẹja panla ẹja kote àárín ìkàrẹ́wà ìgbàsímọ̀ àwọn ti ní 4 million tó túmọ̀ sí pé wọ́n tún jìnnà jù wá lọ wọ́n ti wá jìnnà tó yìí wọn ò ní tọ́sí ní àlẹ́ẹ̀mọ̀ ẹ̀rí fún wa tó máa sọ nípa ìmọ̀ tó láǹkì ní ìmọ̀ ìdìrá kò ṣe é ìdìrá kan jẹ́ àdìmọ̀ kéèyàn mọ̀ nímọ̀ pàápàá gàgà tó lè fi ilẹ̀ pé kò símọ̀ mi lẹ́yìn ẹ̀
وسيدني فيا الله الله سبحانه وتعالى رجالي تبارك باي يوجوينيا ẹjàmí ojú èèyàn ẹjàmí ojú ọkùnrin ẹjàmí ojú obìnrin ọlọ́ba ní wọ̀lbá yìí kò sẹ́ńtò onímọ̀ nípa àwọn búdó tó ju wọn náà lọ. wà máa tẹ kútu mi wọ̀rọ̀ kọ́tí illa ya'lamuha gbígbí ti wá pọ̀ tó yìí tewé ti wá pọ̀ ju ewé pọ̀ ju igi lọ ewé ó pọ̀ ju igi lọ torí pé igi kan ọlọ́run mọ iye owó tó wà lórí ẹ̀ ọlọ́run wa ní kí wọ́n gbọ́ o wọ́n máa tẹ kútu mi wọ̀rọ̀ kọ́tí ewé kan wò ní jábọ́ ní wọ̀rọ̀ kọ́tí ẹ̀rí ewé kan ò ń jábọ́ látara igi kan illa ya'lamuha ọlọ́run nìkan ló mọ̀ nípa jíjábọ̀ rẹ̀ ìgbà wọn yóò jábọ̀ àsìkò wo ni àsìkò òjò ni àsìkò ẹ̀rù ni ìgbà míì tí abẹ́gbẹ́ máa bẹ̀rẹ̀ sí fẹ́ gan-an ẹ̀ sì máa fẹ́ gbé yóò mọ owó pàmò ó lè mọ jẹ́ owó kankan bọ́ tó bá sì ti dàbí ìdì ní abẹ́gbẹ́ òní ìtò kankan owó ti máa jábọ̀ ẹ̀rù yálà yóò jábọ̀ ni ìgbà tó jábọ̀ ni níbi tó jábọ̀ sí ni kò sẹ́ tó nímọ̀ nípa fọmọ́ Allah wàlá habbatin kò sẹ́ tó nímọ̀ nípa habba àlùfẹ́bọ́ àwọn irúgbìn nǹkan gbìn bí àgbàdo bí ọkà bàbà ẹ̀rì tá a máa gbìn á ti bọ́nú lẹ́nu gbàmí mẹ́rin gbàmí márùn gbàmí mẹ́ta á ti bọ́nú lẹ̀ bọ́sù máa wà nínú lẹ̀ yìí tí ìdùnnú náà ti àrùbí kò sẹ́ tó nímọ̀ nípa àwọn nǹkan ọ̀gbìn yìí nínú bùlùmẹ́ẹ̀tì nínú òkùnkùn ilẹ̀ wàlá rọ́tìlé bákan náà kò sẹ́ni tó nímọ̀ nípa àwọn ọ̀sán tó tutù àwọn fresh day bí àgbàdo tútù mélòó ni wọ́n dèbìtì tútù ẹ̀rí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàlá yá dòfin àbẹ́yìn tó gbẹ illa fi kitabin mubin ọlọ́ni gbogbo àwọn kan wọ̀nyí ló ń bẹ nínú ìṣúra ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ń bẹ nínú ìlànà ìmọ̀fóòs ọlọ́ọ̀bá ti kádàrá. ìlú kẹ́sí pé àwọn kan wọ̀nyí nínú àwọn nǹkan ìmọ̀ ọkọ̀rọ̀ ni àwọn kan wọ̀nyí ń bẹ nínú ìlànà ìmọ̀fóòs ẹ̀dá kan ò lè sọ tó báyìí ní pàápàá. eléyìí ló kẹ́sí pé nínú àkídà wa ahlu sunnah wal jamaa kúdàkúdà mùsùlùmí òun náà al-iman bil qadar ká nígbàgbọ́ nípa kádàrá àkọsílẹ̀ fúnra wa ẹnikẹ́ni tó máa ṣe ò bá ti nígbàgbọ́ nípa kádàrá nígbà mùsùlùmí ọ̀nà mẹ́rin ẹni ò nígbàgbọ́ nípa kádàrá. àgbà ìtọ́lọ́rọ̀ Allah subhanahu wa ta'ala inna Allaha qad kataba kulla shay òun ló kọ gbogbo ó ti kọ gbogbo kankanlẹ̀ gbogbo tó ṣẹlẹ̀ pátá adájú tó owó tó ń jábọ̀ ọlọ́run tó kalẹ̀ al-kitaba ẹlẹ́kẹ̀ẹ́dì alxalqu ọlọ́run ló dá ewé tó ń jábọ́ èyí tí ò jábọ́ ọlọ́run ló dá èyí tó jábọ́ ọlọ́run ló dá òun náà ló kọ́kọ́ ló jábọ́ èyí tó jábọ́ láti wù yí ọlọ́run ló dá àìmọ́jábọ́ rẹ̀ ọlọ́run náà ló kọ́ láti kò ní jábọ́. alkitaba alilmu alákọ̀ọ́kọ́ alkitaba bákan ẹlẹ́kẹ̀ẹ́dì alxalqu ẹlẹ́kẹ̀ẹ́ta alilmu ọlọ́run nímọ̀ nípa gbogbo wọn ó nímọ̀ nípa gbogbo wọn pátá ẹ̀rí ẹlẹ́kẹ̀ẹ́rẹ́ ọ̀dà àlùmọ̀ṣíyà ọlọ́run ọba máa ṣe tó bá wù lórí àwọn ẹ̀dá rẹ̀ tó àwọn ẹ̀ka ìgbàgbọ́ nínú kádàrá làwọn kan mẹ́rẹ̀ẹ̀rin yìí sẹ́yìn ò bá fi lè nígbàgbọ́ nínú nǹkan náà mẹ́rẹ̀ẹ̀rin ẹni tí ṣe mùsùlùmí torí pé kò nígbàgbọ́ nípa kádàrá. tábàwo àyà yìí àríkè fún ilẹ̀ fún wa sípàtì ilmi lillah ìròyìn wípé ọlọ́run ọba onímọ̀ ni ìmọ̀ nínú ìròyìn ọlọ́run ọba ni sípàtì zàkíyà nínú àwọn ìròyìn tó ń bẹ pẹ̀lú ọlọ́run ọba ni tó dá pé a lè yọ kúrò nígbà kọ̀ọ̀kan torí pé ẹni ìgbìyànjú bá fẹ́ yọ̀rọ̀ òun kúrò lára ọlọ́run á mọ fìdákejì ẹ̀ nílẹ̀ fúnra wa tó ti ẹ̀rí abádúwá fún wa káàrẹ́ rí ẹ̀dá náà lọ́kùnrin àti nínú súnà wípé ìròyìn báyìí ká fún ọlọ́run ìtumọ̀ ẹ̀ wípé ìdàkejì ẹ̀ ká gbé kúrò fọlọ́. ìlú bá tó wá já sí wípé ìdàkejì ìròyìn ọlọ́run àìníyà ìmọ̀ ìròyìn tó wà fọlọ́run bá ní
tó bá rí bẹ́ẹ̀ tá a bá ní ká pé ọlọ́run ọba ìgbà kan bẹ tí ó nímọ̀ ìgbà kan bẹ tí ò ní nímọ̀ ìgbà kan ọlọ́run ọba tó nímọ̀ yìí àgbà pé kò àìmọ̀kan ò sí lọ́dọ̀ náà tábà wá fi ìròyìn àìmọ̀kan tábà wá fi sọ́dọ̀ ọlọ́run ẹ̀rí tó ọlọ́run ọba kò nímọ̀ nípa ẹni o ẹ̀dá ti pé ìròyìn mọ̀ kò sí fọ́lọ́ ìgbà pé ìròyìn yìí kìí ṣòro ìlúta àti pé ìgbà kan ọlọ́run ní ìgbà kan kò ní ẹ̀rí nínú àwọn àṣìfáàtú àzàtìyà àsáàbùtẹ̀lẹ̀ mọ̀ nínú àwọn ìròyìn tó lè fọ́lọ́ ọba Allah subhanahu wa ta'ala ni ilé ìlú dá sí pé àlùsùnnàtì wal jamaa nínú wípé mọ́náhàjì wọn ìlànà wọn ìlànà tó pé mi. Al-Mu'tazila àwọn dára ẹ mọ̀ sọ fọlọ́run ọba ọlọ́run nímọ̀ wọn ni alimu ó mọ̀ bila ilmi lọ́kọ̀ nímọ̀ ó dáwọn Mu'tazila ẹ̀rí gbọ́dọ̀ ìdásí pé eléyìí wà fún náà láwùjọ ìṣesí ẹ̀bẹ̀ lára àwọn èèyàn ẹ ṣe sùúrù ẹ ṣe ẹgbà kádàrà ìtọ́nà ọba kádàrà ẹni yẹn rárá ọlọ́ọ̀bọ eléyìí èṣù lélẹ́yìí ọlọ́run ọba ìgbòrò ya ló fún mi eléyìí tẹ̀lé iṣẹ́ ọlọ́run mọ̀ nípa ẹ̀ ẹ lọ́ọ́ fẹ́ẹ́ lẹ́nu tó mọ̀ ọ́tọ́ tó gbé pàápàá yìí pé kágbàgbọ́ ọlọ́run ọba ọba onímọ̀ ni ìròyìn náà nínú ìròyìn ọlọ́run ọba tó ń bẹ pẹ̀lú ọlọ́run ọba ni òní pé ohunkóhun tó bá ti ṣẹlẹ̀ sí wa dúdú ni funfun ni pupa ni ọlọ́run bá náà ló kádà rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sì ni nǹkan olè ṣẹlẹ̀ àti kí náà ọlọ́run ti gbáwájú ṣùgbọ́n àwọn mọ̀tẹ́sì làwọn yára ọlọ́run ọba kì í nímọ̀ nípa nǹkan àfi lẹ́yìn tó bá tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ làwọn Qadariyya náà sọ ọlọ́run ọba kì í nímọ̀ nípa nǹkan àfi lẹ́yìn tó bá tó wá ṣẹlẹ̀ Al-Qadariyya àwọn fáńkì wọn Qadariyya tó ti gbé wọ́n fi tí wọn ò nígbàgbọ́ nínú ẹ̀ wọ́n fi sọ wọn lórúkọ Al-Qadariyya wọn ò gbọ́ kádàrà lọ àwọn èyí tẹ kádàrà kódà Qadariyya kádàrà yẹn láti akọ lórúkọ Qadariyya ní subhanallah àwọn gbà yìí pé ọlọ́run tó wò nímọ̀ nípa nǹkan kò sí kádàrà bọ́túmọ́tú wá ṣẹlẹ̀ bó ti ṣẹlẹ̀ sí wa tó ń jọ lójú bẹ́ẹ̀ náà ló ń jọ lọ́nà lójú pé èyí tún atún alẹ́ lẹ́yìn eléyìí mọ̀ tuntun o àmọ́ àlùfẹ́ rárá ọlọ́run bá nímọ̀ nípẹ̀ ẹ̀rí òun ló dá òun ló kádàrá ẹ̀ òun ló kọ́kalẹ̀ bọ́tú tó wá ṣẹlẹ̀ náà ọlọ́run tó wá nímọ̀ nípẹ̀ àwọn ní tẹ́ẹ̀ bá ń sọ yí pé ọlọ́run nímọ̀ nípẹ̀ òun ló dá òun ló kọ́kalẹ̀ òun ló kádàrá ẹ̀ aráàlú ọlọ́run bá máa ṣàbòsí nù bí àpẹẹrẹ nísì nígbà tí ìyàwó mọ́tò gbáyà ẹni bá kú Qadariyya ni lò ọlọ́ọ̀kọ̀lọ́kọ̀ in fact ọlọ́run bó wọlé pẹ̀ bàtà ẹni tó pa ẹni yìí tán lọ́nà tó mọ̀ ẹni yìí ló pa náà àkàtàwé pẹ̀lúmọ́tàlá wọ́n gbé àwọn èèyàn tí kò sọ náà alùpùpù lẹ́nu rárá ọlọ́run bá ti àkọsílẹ̀ ó ti kọ́ kalẹ̀ ó ti mọ̀ ẹni lágbájá báyìí wọn lágbájá báyìí tí bàbá rẹ̀ bá bá rẹ̀ òkú délé ayé bọ̀dọ̀ bá padà wá délé ayé nǹkan báyìí dáadáa ni ó ṣe òun ló ṣe fúnfún afẹ́bàdì pẹ̀lú báyìí pẹ̀lú mọ́tò plate number ni ọlọ́run ti mọ gbogbo ẹ̀. nínú ẹ pé agbẹ̀yẹ pé ìmọ̀ ọlọ́run ó jùmọ̀ èèyàn lọ ó jùmọ̀ ẹ̀dá kan lọ. sókísókí áyà yìí á fi ilẹ̀ fún wa ìmọ̀ wípé ọlọ́run Allah subhanahu wa ta'ala ìmọ̀ láàrin òní ọlọ́run ni kìí ṣòro ìtọ́lọ́ mọ́ ní bùkátà sí nígbà míì torí àwọn sọ fún wa níbẹ̀rẹ̀ pé ó wà nínú àwọn ọ̀rẹ́ ọlọ́run tó dá sí ìgbà míì ọlọ́run á lò ó ìgbà míì kò ní lò ó pọ̀ nínú àwọn àṣìfáàtò àlẹ́fẹ̀ẹ́lìyà àwọn ọ̀rẹ́ ìtọ́lọ́ mọ́ ń ṣe ìgbà míì á lò ó ìgbà míì á fi ròyìn ẹ̀ ìgbà míì àdúgbò ròyìn ẹ̀ bí àpẹẹrẹ ọlọ́run ní sọ́nà sáwá aláàrṣì àlìsíwọ́ aláàrṣì ìgbà tó ló bẹ̀rẹ̀ fẹ́ràn abẹ́rẹ́ kò bá ti ẹ̀fọ́ nígbà pàtó báyìí ṣùgbọ́n lọ́sọ̀ fún wa pé sọ́nà sáwá wọ̀lẹ́dẹ̀ kọlọ́kọlọ́ fún máa fún àrùn jẹ̀níyà ọlọ́run ló ń dá gbogbo tí ń bẹ ní ilẹ̀ fún wa pátá sọ́nà lẹ́yìn ìgbà náà ìsáwà aláàrṣì ọlọ́run á bọ́ tó yára sí rẹ̀ ó wá bẹ̀rẹ̀ yára sí ẹ̀ adájọ́ bí fọ́ọ̀gbà yìí
ìròyìn àlètòwọ́lá àrùsí àlètòyìn ọlọ́ àkídà àlùsùn náà nìyẹn tìrìkò tára ìfún yẹn àfúnmà lẹ́yìn ìgbà náà so ìròyìn fèèríyà ni anábìwá Muhammad sallallahu alaihi wa sallam inna rabbakum olóòwò àbáyé yanzilu ila as-sama'i dunya fi akhir kulli laylatin olóòwò àbáyé àmọ́ sọ̀kalẹ̀ ní gbogbo òru ìgbẹ̀yìn orúkọ kan ló ní gbogbo orúkọ ọ̀nà ọlọ́mọ sọ̀kalẹ̀ tí sọ́mọlé ayé fàyàkúrù ọlọ́mọ wa ní ló yẹbi lónìí ìtàlẹ̀ tó pè mí fa àjùlá sí màdàlú wà máa yẹ sẹ́kúrì tàlẹ̀ tó tọrọ àforíjì fa àjùlá sí màdàlú. nà sábà wọlé yìí ààrẹ sínú ọjà máa fi lè pé ìròyìn ànùzùn ìsọ̀kalẹ̀ sí sọ́mọlé ayé ní gbogbo òru gbogbo òru ní máa ń ṣẹlẹ̀ èyí sì bẹ̀rù bẹ́ẹ̀ kì í ṣàárẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe ọ̀sán bẹ́ẹ̀ kì í ṣàárọ̀ eléyìí pípa tó ń tẹ̀lé nígbà ní ìròyìn iṣẹ́ ni a gbọ́dọ̀ fi ìròyìn lọ́rọ̀ gbogbo gba ọlọ́run gbogbo àdébọ̀sọ̀kalẹ̀ tó rí kẹ́bà tó sọ bẹ́ẹ̀ sì yẹn ti kúrò lánàá àlùsùn ìgbàgbé àlùsùn náà báyìí pé ẹnìmọ̀lẹ̀ àkídá ẹnìmọ̀ tàwùkìtì ẹ̀kọ́ nípa ìgbàgbọ́ ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ rẹ̀ yìí ká tó fi ilẹ̀ tá a bá fi rí ìṣàfilẹ̀ rẹ̀ so àmọ́ ìmọ̀ àlẹ́ ẹ̀lmọ́ ẹ̀lmù sípàtù zàtìyà ni ìròyìn bíbẹ pẹ̀lú ọlọ́run ọba tí ń bẹ pẹ̀lú ọlọ́run tá a lè yà kúrò nígbà kan tó bẹ́ẹ̀ bá fi ṣe ìyàtọ̀ ìròyìn nùzúlù lọ́sàn-án ọlọ́run ti ṣe nùzúlù láàárọ̀ ti ṣe nùzúlù ṣùgbọ́n lóòrùn bẹ́yìn àmọ́ ti nùzúlù á ti yàtọ̀ ìgbà kan máa rí bẹ́ẹ̀ ìgbà kan kò ní rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀lmù kò sígbà tó ní rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn alùpùpẹ̀sìlá àwọn ní ìnáwó àlẹ́ mọ́bìlá ẹ̀rìnlẹ̀ onímọ̀ mọ́ ìròyìn ìmọ̀ kò sí fọ́lọ̀. ààrùn tí wọ́n sọ yìí ìsọkúsọ ni ẹ̀rì. lẹ́yìn náà afáwa wà ní wàmà tahmilu min unsa wàlá tada'u illa bi'ilmihi. oni wàmà tahmilu min unsa oni abo kan min unsa abo kan wò ní lóyún sábàtọ̀ abo fẹ̀ ju obìnrin lọ ìran abo lóbìnrin àwọn èèyàn lánàá lóbìnrin gbogbo obìnrin abo ni wọn ṣùgbọ́n àti nínú àwọn ẹranko àwọn kan tí ní àwọn kan tí ò ní ẹ̀rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn fi ròyìn abo táwọn fi ròyìn ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ni wa ma tahmil min unsa ó ní abo kan kò ní lóyún alhamdu oyún ẹ̀yìn àti àwọn ọmọ ìlú lóyún bí àwọn tó máa ń yé yìí ẹ̀yìn náà oyún ni hamlu yìí nìkan náà ló wà bẹ́ẹ̀ ẹ̀rí oyún inú àti oyún ìta òkèèkè oyún náà ni wa ma tahmil min unsa abo kan kò ní lóyún min unsa wàlá àtàdàrú bẹ́ẹ̀ sì ni kò ní bí kò ní sọ̀kalẹ̀ kó bí àbí kó pẹ́yìn illa bi ilmihi àkókò yìí wọ́n máa bá Allah subhanahu wa ta'ala ẹ̀rì ti dájú pé sábà wo ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn obìnrin àrùkò tó pọ̀ jù òun náà lóṣù mẹ́sàn-án ẹ̀rì eléyìí èdè dandan olóṣù mẹ́wàá ń bẹ ọlọ́dún méjì ń bẹ ológún ọdún ń bẹ ngbe náà tàbí tó dáa tó náà tó léwu wọ ìjọdún mẹ́rin mọ́mọ́ ẹ̀lì pẹ̀lú ọlọ́ òun náà pẹ́ dáadáa nínú oyún ó pẹ́ gbogbo léyìí ẹ̀rí ó ń tọ́ka lórí ìmọ̀ sí ọlọ́run ló máa àsìkò tí ẹni tó lóyún tí ó bí tí ó sọ̀kalẹ̀ ìbẹ̀rẹ̀ ẹnu àwọn onímọ̀ ọ̀pọ̀ lórí ìbẹ̀rẹ̀ àbí lórí tó kéré jù muddatul hamli àsìkò tí oyún máa ń lò àbí tí ọmọ ló lè lókun ó kéré jù oṣù mẹ́fà ó kéré jù oṣù mẹ́fà ṣùgbọ́n pọ̀ jù ẹni òkú lórí ẹ̀
ibi afáwa inú hajj alàgbẹ̀lú sọ̀rọ̀ mọ́ ọmọwa onílé ìṣẹ̀ ẹ̀rí àwọn afáàmì wa ní oṣù mẹ́sàn-án àwọn mìíràn ní oṣù mẹ́wàá àwọn mìíràn ní ó pọ̀ ju ọdún mẹ́rin ẹgbẹ́ ẹni rárá ẹ̀fílẹ̀ bàtà tó bí náà ni tó ẹnu àwọn èèyàn ọ̀nà àwọn onímọ̀ àkókò lórí pé iye ìgbà wo ni ó pọ̀ jù ṣùgbọ́n kéré jù oṣù mẹ́fà ni eléyìí ni ìsìnbá òun ni mọ́fì jáde tí mo lọ sàtà bọ̀dù ọmọ ta'ala anhu tó fi jáde nínú ìbámu sí àwọn ayé àti Qur'an Karim ọlọ́ba Allah subhanahu wa ta'ala ní wal walidat ọlọ́ni ẹ̀rí àwọn tá a fún lọ́mọ obìnrin àwọn tá a fún lọ́mọ àwọn ìyá tí wọ́n bí wọn yurdina awladahunna hawlayni kamlayn yurdina wọn á tọ́ ọmọ wọn fún ọdún méjì liman arada an yutimma radaa lẹ́yìn wọn pé ọdún méjì oṣù méjì ń bẹ nínú ẹ̀ 24 tẹ́bá padà nínú háyà tí náà Al-Qur'an Karim ọlọ́run ọ̀sán al-insan biwalidayhi ihsana ọlọ́run ní àtiwá àfikún àwọn èèyàn kó ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ ẹ̀rí ọlọ́run ó ń kà lọ́wọ́ ní wàhámùlùhù wa fisaluhu 30 shahra wàhámùlùhù lílóyún rẹ̀ wa fisaluhu títọ́ rẹ̀ 30 shahra ọgbọ̀n oṣù tẹ́bá yọ ọgbọ̀n oṣù kúrò nínú 24 akúmọ́lò akù 6 akùsù mẹ́fà ìyẹn ní tí mo rò dájọ́ pé ó kéré jù oṣù mẹ́fà lọ́wọ́ máa ń lò nínú ìyẹn ìgbà tó kí ẹ máa dákúrú pẹ̀lú obìnrin láàrin oṣù márùn-ún bá lóun bí wọn oníyẹn kì í ṣe ní ẹni dákúrú pẹ̀lú ẹ ìdájọ́ ti ṣẹ̀rí àdájọ́ ti síkì ìdílé mọ oṣù mẹ́fà wọ́n ló ní inú kọ́ àìní dákúrú láti ojú pẹ̀lú kan wọ́n náà ló ní oṣù mẹ́fà ni oṣù mẹ́fà lẹ́yìn akidu tó bá fi lè bímọ lẹ́yìn oṣù mẹ́fà ọmọ yẹn ẹni akidu pẹ̀lú ṣùgbọ́n wọ́n fi lè kéré oṣù mẹ́fà wọ́n á kà kó bẹ̀rẹ̀ ní oṣù ṣìnàmì. torí ṣókí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala òun ni ọba tó nímọ̀ nípa tó ń bẹ nínú oyún báwo ló ṣe rí sakọni àbábọ̀ olójú kan ní àbólójú méjì gbogbo làwọn náà ti rí gbogbo làwọn náà ti gbọ́ rí tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ inú òbí lọ njẹ́ òbí kò ní jọ ní táwọn èèyàn retí ẹ̀rí wọn abẹ wọn míì nílùú ní labrod ẹ máa gbó ṣìṣìkẹ́tì wọn abẹ gbà ọmọ yìí ẹ sì bá tébílẹ̀tì ògùn tíyà rẹ̀ tó lò ẹ gbà lọ́wọ́ ẹ̀ wíwẹ̀ ló ṣẹlẹ̀ ní ìjẹ̀sátẹ̀dọ̀ tẹ́lẹ̀ wọn kan mú kúránì wá wọn abẹ ẹ̀ tó ń gbọ́ wọn lọ́mọ ẹ̀ ìmọ̀ ọlọ́sọ̀ bẹ́ẹ̀ ọlọ́mọ kúránì wá rẹ̀ ní ìmọ̀ sọ́kò mu wá ní ìyá ẹ̀ ní ìmọ̀ bẹ́ẹ̀ ìwé ẹ̀lẹ́bí ẹ̀ẹ́dẹ́ẹ̀lẹ́ni ọlọ́mọ kúránì wá olóhùn ò mọ̀ wọ́n sọ̀rọ̀ ti tòkó àbí tòkó mu wá àwọn kùránì dáhùn fáwọn lọ́ọ́ ibi tí wọ́n máa ń gbé nù kùránì jẹ́ gbé gèsè ẹ̀rí tó ní báyìí lọ jẹ́ pé ó lè fojú kà báyìí tí ọmọ yìí gbé nù nígbà tó wà ní ọmọ wa ní kùránì kan ló mú wa bíbélì nù ìsọkúsọ lélẹ̀ ìdí tó gbélé yìí ìdí tuntun ẹni kó lè mú kùránì wálé ayé tí wọ́n ti bá bèrè bá tó bá yé mi àwọn mùsùlùmí ànígbà àníyá òkúrò làwọn ti lè àbúrò ojú bọ̀ wá àwọn kò lè kùránì kan ló mú wáyé ìrọ̀lọ́ pa. àbọ̀tá fẹ́ ló bẹ̀ ní pé ìgbésí ayé ọmọ nínú okùn ya rẹ̀ ẹ̀dá kan ò máa kọ lọ́wọ́. nígbà wo àwọn ìgbéko ó sọ tipẹ́tipẹ́ táwọn òròlé àwọn àlùsòsù ló ní pé ọmọ yẹn tó yẹn ní ọmọ tó ń bẹ nínú oyún wípé ọmọ yẹn ti wà mẹ tẹ́lẹ̀ ti wà mẹ ṣùgbọ́n tọkùnrin yẹn tí ọkọ wa súnmọ́ ìyàwó ó kàn wé ìkè lásán ni ó kàn wá dìde àwọn kan rárá òtútù jọ tó rárá kò sí bá ti sọ bàbá níbi ọmọ gbẹ̀rẹ̀ ọmọ yẹn tí a bá ti lè lọ́kọ̀ báyìí láti lè níyàwó ọmọ kan mọ̀ dìde nípò ẹ̀mẹ́ rẹ̀ bẹ́ẹ̀ kó rí wò pé
wọ́n fẹ́ kílẹ̀ nípa làwọn lajú jù ní kúránì ló wá mú wa fún ẹ pé rárá lẹ́yìn Ádámù tó wọn lọ́wọ́ bá dé látara yẹ pé gbogbo àwọn yòókù ní nùtí pàṣẹ àmùsáájì nùtfà ẹ̀rí sànùmá yẹn ní omi ara ọkùnrin àdúgbò bèrè tó bá kọ́ lọ́wọ́ fíì mùtẹ̀lẹ́yìn fàjànáwó tẹ̀lé yẹn gbàgbé tó bá ti wá di papọ̀ ìbẹ̀lẹ̀ yìí ọkọ̀ di ẹgbẹ́ díẹ̀jẹ̀ ní ìwọ̀n tó wá di ó dàbí ẹran tó bá yá fàjànáwó tẹ̀lé yẹn gbàgbé rọ máa yẹ ìdílé mọ̀ọ́yà páyọ̀ mọ̀ọ́yà gbogbo ẹ̀ títí Allahu Akbar gbogbo eléyìí ẹnì fún ọmọ ọlọ́ ọmọ òní ó bì tí ó pè ọmọ òní lóṣù mẹ́sàn-án ọmọ òní ọlọ́dún kan ọmọ òní ó tẹ̀ wálẹ̀ ọmọ òní ó bí kú báàbá ti ẹ̀ lọ́pọ̀lọpọ̀ á ti dọ́pọ̀lọpọ̀ gbogbo eléyìí ìmọ̀ ọlọ́wọ́n ba nìkan ni kò sẹ́nìkan tó nímọ̀ nípẹ̀ lọ́pẹ́ nínú ìmọ̀ ọlọ́wọ́n ọba ni sẹ́nìkan ò lè àtùmọ́ra rẹ̀ ẹni náà ní bọ́t wọ́n scan tó máa scan wọ́n máa bọ́ pé ọkùnrin ni àbóbìnrin tó máa scan ìdí scan ìbá ti lè tó wá lè detect ojú lásán lè rí kágbọ́ yí dáadáa àṣàlàyé fún adúbàtà ní títí al-arba'un an-nawawiyya lè gbọ́n náà rí ìdí scan bá lè jẹ́ pé ọkùnrin ló wà ń bẹ̀ ojú lásán lè rí ojú kan lè rí lọ níjọ́ wọn ọ̀yà wa níjọ́ ó sì wà ní sinimá wọn ẹ̀ẹ́dẹ́ wàlú báwo ni kí ni mo ṣe gìgísẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ wọ̀ tẹ̀lé sọ́mà wo gìgísẹ̀ mo bìnrin wọn lọ ẹ̀ẹ́dẹ́ kò wá lóyún máa mi ìlóyún àlọ́ olóyún jẹ́ máa mi ìlóyún tẹ̀bálẹ̀ ìjọ tútù ìdókòwò bá tẹ̀sí wa ní lóòótọ́ ẹ lóyún dọ́kítọ̀ wẹ́tà kéé bọ́tí ọmọ kí wọ́n agbárí yàtí wọ́n lè yí yóò wò jẹ́ to the same thing àwọn yòóbí náà sábà máa fún wọn ní ìmọ̀ ẹ̀ kìí ṣe máa pọ̀rọ̀ kìí ṣe máa nákàlí ndéèdè ìmọ̀ nákàlí kọ́ ìsìn láti ti jòwèlè àti jòwèlè fún ìmọ̀ àwọn òyìnbó níjọ́ ìmọ̀ ẹ̀ náà ń bẹ tọ́lọ́ ti pé kí ṣàdámọ́sára àwọn ènìyàn anything ọ̀dọ̀ tuntun anything àwọn tó bẹ̀rẹ̀ kí wọn náà lè lò àká ètò ọmọ ìbò yẹn ṣe yìí ọmọ ìfẹ́ oní malaria wọn lè gbé lọ́nà ìwọ wá sí 35 oní malaria plus ndí dókítà náà wọn ní àpèjú ẹ̀ wọn fẹ́ mú ẹ̀ onídẹ́nu yóò kàn fún ẹ oṣù kì náà ni so ndí can bá lè dictate ojú lásán lè dictate then can lè dictate before 1 or 20 days gbogbo tí káàdì wọn mú wa bá ọmọ ẹni bá bí ẹ oṣù bàtọ́ ló bá kóṣù márùn kóṣù mẹ́fà ẹsẹ̀ fún scanning the first month oṣù àkọ́kọ́ kó sọ fún wa ló wà mẹ́ onírí kankan kò ní sọ bí wọn kùnà lómi ni tuntun bá ti pé lẹ́yìn ìgbà tí oṣù mẹ́rin ti gorí ẹ̀ 120 days tọ́mọ ti dé yẹn sẹ́ pé 120 days ẹ̀mí ti wà lára ẹ̀ wọ́n ti yàtọ̀ yẹsẹ̀ ẹ̀mí ti wà lára ẹ̀ tí bá rí ọmọ 4 months and above àbí 5 months tí wọ́n bí ẹ̀rọ tó lè yí ọ̀dọ̀ ìrètí kí lọ́mọ. so scanny máa ń ó lè rí náà nígbà tó dúdú tó máa lè rí náà ṣùgbọ́n àti scanny rí àti kò rí ìmọ̀tọ́lọ́wọ́ máa ń sọ yìí nípa ọmọ tí ń bẹ nínú oyún ó ju ọ̀rọ̀ sákọni àbábo tó bá jákọni irú akọ ọmọ wo ni irú ìtàn ní òkòkò rí bákan náà kí lọmọ ife jẹ láyé kí ni ó jẹ kí ni ò ní jẹ tó lówó ní àbólóṣì ọkùnrin ní àbóbìnrin ìgbà wo ni ó kú ìgbà wo ni ó lówó iṣẹ́ ìlú ó ṣe ní ó kára àdúgbò ní kàwé bàtà àwọn máa ń sùn tó bá di ẹgbẹ́ tó bá máa fi kékeré lẹ́jẹ́ àwọn tó bí o pilot àwọn tó bí o doctor àwọn tó bí o clinical ó kọ́ ọ̀dọ́ ìpínlẹ̀ ìjọba ní sùn gbogbo ẹ̀kọ́ ìpadà náà ni akọ ìkú ẹ̀kọ́ ìpadà ni wẹ́ àdìgbò àgbà kádàrà bàbá lè ka ọmọ wa yóò ka kádàrà ló ti jẹ́ lára wa yìí gbogbo yẹn ọlọ́run ti nímọ̀ nípa àwọn nǹkan wọ̀nyí kó tó mọ̀ ṣẹlẹ̀ sí àwa gbàgbọ́ áálì fún lẹ́nu yẹn a gbọ́dọ̀ gbà yí pé ìgbà tó wá tó ń ṣẹlẹ̀ sí wa lọ́lọ́run tó nímọ̀ nípa gbàgbọ́ àwọn ọmọ tẹ́sílà nìyẹn
لينا الله سبحانه وتعالى لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما ولم تعلموا تالبا مسلم أن الله تلالجو الله على كل شيء قدير gbogbo kan pátá lọ́wọ́ máa ń ní kápálí lé láti lè ṣe. ọ̀rọ̀ yìí tí ìbá gbọ́ yín dáadáa àwọn kan ó di wọ́n máa ń fi falsafa philosophy wọ́n máa ń fi gà wá lágbòtí náà. Allah ala kulli shay'in qadir ọlọ́wọ́ bá ní kápá láti lè ṣe gbogbo nǹkan òtún tí ò ní ṣe káwá lè ṣe. àwọn ènìyàn wa kí ló ní bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ lọ́wọ́ bó òbí lọ lọ́kùnrin tó bá ní kápá láti lè ṣe é. náà òtún tó lọ́wọ́ bó lè ṣe àyàfi tí ò bá fẹ́ ṣe ẹ̀rí mọ̀ṣíyà lára òròyìn tọ́lọ́wọ́ ọba tí ń bẹ tọ́lọ́ orí àlùmọ̀ṣíyà yẹ́pọ̀ lùmọ̀yọ̀ṣà fàáàlì lùmọ̀ yorí àmọ́ ṣe tó wù àmọ́ tó bá fẹ́ náà ló ti ṣẹlẹ̀ kò ní ní olówó bímọ ẹni tó ti bí òun ó ti tán tó lágbára ti bímọ dáadáa lọ́lọ́wọ́ bímọ kẹ́nìkan lè bí tó lágbára ẹ̀ ọlọ́run lágbára ẹ̀ ṣùgbọ́n ẹni kò bí ọlọ́run kò sí bọ́lá ọ̀bẹ ìrọ̀lá tó lè ṣe bẹ́ẹ̀ ni àfihàn tí ò bá fẹ́ ṣe fún rẹ̀ ọlọ́ni ta'lamu anna Allaha ala kulli shay'in qadir wa anna Allaha qad ahata bi kulli shay'in ilma ọlọ́ni gbòòrò pátá ahata yuhitu muhitu wọn náà bá òun rọ kíríkà gbogbo kan ilman so that àwọn ní àtúndà àwọn ládùúgbò kan tòlùlíyà wọn ni ó ní ẹ ọlọ́run bá wúwà fún wọn gbogbo kan wà á nà láhà kọ́dí àhàkọ́ bí kò lè ṣe é ilman ìmọ̀ ọlọ́run lọ kíkà gbogbo kan kò sí kan náà ẹ̀rí tó bá mú nǹkan dání ilé mú dání pàápàá rẹ̀ ò nímọ̀ nípa ẹ̀ tí wọ́n bá ìmọ̀ díẹ̀ láyé nípa ẹ̀ ní òbí kìí náà ní Egypt àwọn ní bọ́ọ̀mù tó ń bọ́ọ̀mù káàkiri wọ́n gbé bọ́ọ̀mù sínú báàgì ọmọ sùn wọ́n á fi fúláwà sí ọ̀rọ̀ ìgbà bọ́ọ̀mù lélẹ́yìí wọ́n lọ pé àwọn ọlọ́pàá tó mọ́ ó tún bá wọn pàdé pé táwọn fún mọ̀ nípa ìlú yẹn wọ́n ti máa ń ba bọ́ọ̀mù jẹ́ wọ́n lọ pé ọdún náà wá dé yẹ àwọn báyìí wọ́n ń fídíò ẹ̀kọ́ àti bàjẹ́ ayé adáwẹ̀ fún ní fídíò pẹ̀lú fóònù wọn. tó bá tẹ̀ ẹ bá mọ̀ yìí pé àkọsílẹ̀ ní pé kíní yóò pa òun kò ní débẹ̀ kódà tó dẹ́ kó lọ gba àwọn tó wọ́n lọ́sí tẹ́sí ní kíní ó fẹ́ yọ báyìí ó ṣe calculate ní ìtawọ́ pé náà nìyẹn o àwọn olùkọ́ á lè ṣe miscalculate ìgbọ́lọ́dọ̀ ọlọ́run kára wọn ti gbé ó jẹ́ báyìí Allahu Akbar bọ́ọ̀mù ti gbélé sókè sọ́wọ́ ó bu ọlẹ́ báyìí ó pọ́ká ní síbẹ̀síbẹ̀ àwọn tó ń dúró wọ́n ti jẹ́ wọ́n ìlú fídíò ẹ̀ láìpẹ́ ní bá mọ̀ tó bá mọ̀ ní kó tó mọ̀ bá sì máa sọ náà nìyẹn tó bá sì mọ̀ ní 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 àwọn gbólóhùn yìí gbólóhùn tí àwọn mùsùlùmí ká gbọ́dọ̀ ṣọ́ra fún ni anábìá Muhammad sallallahu alayhi wa sallam anábìá ní kájú wọ̀ sí ìmọ̀ ọ̀lẹ́ láwó tó bá sì mọ̀ àjàdí wà ní ọkọ̀ tó bá sì mọ̀ ní ọba sì máa ń wọ ọkọ̀ yìí kó lọ wọ eléyìí àkọsílẹ̀ ti gbẹ àpò tí ó lò láyé ẹ̀rí ọlọ́run ti mọ̀ pé ó ṣẹlẹ̀ sí yóò ṣẹlẹ̀ sí fóònù gan kó tó di láyé bàbá rẹ̀ ìyá rẹ̀ ló ti pàdé fúnà tó gba àwọn kan wọ̀nyí anábìá Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ti inna Allaha qad kataba maqadir al-khalqi 50,000 sana qabla an yakhluqa Adam ọlọ́run bá ti dá ó ti kọ àkọsílẹ̀ lórí gbogbo tí mo ṣẹlẹ̀ sí ẹ̀dá 50,000 years síwájú kọ́nà tó dára ní wọn Ádámù alayhi salatu wa salam. tó náà bá Allah subhanahu wa ta'ala ọba tó ní náà nípa gbogbo nǹkan ni. a rí pé àwọn àyà tí à ń mú wáyé kò sí tó fi ilẹ̀ fún tó ń
sọ fún wa ká pọ̀ nígbà yìí pé sífàtul ilmi ìròyìn ìmọ̀ sífàtul ìròyìn kan ní tàbítàtún tó rinlẹ̀ zàtìyàtún ìròyìn tó bẹ̀rẹ̀ lọ́wọ́ bá ní lillahi ta'ala sífàtún qadimatun azaliyya tipẹ́tipẹ́ tí o nígbà tí àgbẹ̀kọ́ báyìí lọ́wọ́ báyìí ní mímọ̀ rárá kò sí fọ́lọ́ kò sí ìròyìn tá a lè yá ká yọ ọlọ́run kúrò ọlọ́run Allah ká yá kúrò pẹ̀lú ẹ̀mí wọ́n wà pẹ̀lú ọlọ́run ọba ni torí pé ìdàkejì ìròyìn yìí òun ni kí ni aljahalu ẹ̀mọ̀kan ìpínlẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn nìyẹn ẹ̀rọ aljahalu ọlọ́run ni kana zaluman jahula ọlọ́run ọmọ ẹ̀dẹ́ ènìyàn zaluman jahula alábùsùn ni wa jahula aláìmọ̀kan ni wa àtúntò lóòótọ́ aláìmọ̀kan náà lóòótọ́ ibà ti ti dẹ́ pé àwọn ìwà ń sun àwọn ọmọ kéékèèké àwọn àtọ́ wọn dẹ́bọ́ra orúkọ ọmọ yìí nígbà tí wọ́n bí àwọn kókó oṣù kan ọmọ ìjà kúrò ń dorí láti kékeré wọn fi lè gbé mọ́ àwọn bàbá mi wọn bá wọn tún ọmọ ìdúmọ̀ lé wọn bá gbé ká yé ẹ̀jẹ̀ kò sẹ́nìkan tó wáyé awáyé jahilan awáyé ẹgbẹ́ bí aláìmọ̀kan ni tí ọmọ kan ọmọ wáyé kò sí anábì kò mọ̀ wáyé tó bá mọ̀ wáyé yóò làbúrọ̀ wáyé ṣùgbọ́n wọn mú ìmọ̀ wáyé wọ́n wá ẹgbẹ́ bí aláìmọ̀kan ni ọlọ́run wá sọ wọ́n di anábì pẹ̀lú ìránṣẹ́ sí wọn tó bẹ́ẹ̀ lọ́mọ èdè nìyẹn rí ọlọ́ni wà wá jàdáka dọ́ọ́lán fàhádà àríwá àmàlẹ́ dọ́ọ́lán lẹ́yìn tí ò nímọ̀ tí ò mọ̀ kan fàhádà àwọn afìyẹ́ mọ̀nà àsọ̀wá àyíkalẹ̀ fún ẹ̀ tí wọ́n á sọ pé wọ́n bí wọn kan ọmọ ìlú gbà tí wọ́n bí wọ́n á fi sùn àti ló ń gbọ́ ìyá rẹ̀ tó ń gbádùn tó mọ̀ ní kókókókó ọmọ olùmọ̀ ndẹ́bí ìyá rẹ̀ gbádùn lórí tẹ́lẹ̀ nítorí wọ́n á bàjẹ́ sí ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó kù tí wọ́n bá wọn jẹ́ ọmọ tó kù lọ́lé tó wọn ni àmọ́ kan wòlíì ni ó ìgbólé yìí ìrọ̀lì tó náà má Allah subhanahu wa ta'ala ọba tí a fi ìròyìn ìmọ̀ tí a sì sí lọ́dọ̀ rẹ̀ tábọ̀ tí wọ́n rí bẹ́ẹ̀ ti dá sí pé gbogbo nǹkan tọ́nà bá fún wa nímọ̀ nípa ẹ̀ yálà ìmọ̀ kéwù ni ìmọ̀ òwe ni ìmọ̀ kọ́ṣẹ́ ni ìmọ̀ òye ni ìmọ̀ làákàyè ni ẹ̀rí kámẹ́rà ẹ̀rí wípé ìmọ̀ yẹn ìgbà kan àání nìyẹn ìròyìn yẹn àwọn akọ́lá ní ọlọ́wọ́ padà gbà kúrò láwọ́ wa ìyẹn lè fi ní ti gbéraga ara àǹfààní eléyìí gẹ́gẹ́ bí wọn náà ní rẹ̀ pé ìgbéraga yálà àǹfààní ẹ̀rọ àwọn àǹfààní wa tọ́mọ kọ̀ọ̀tìlá kùrán náà wọ́n kú tu àdìsí náà ni wọ́n mú wá wọn fi sí wallahu a'lam ọlọ́ọ̀bà nìkan ló nímọ̀ wọ́n fi sí ìgbélé àwọn àpá àkàrẹ́ tó ní ìdá kéwìrẹ́ yìí yóò mọ̀ ìjọba ìdá kéwìrẹ́ yìí kò tó bẹ̀ wò ká yàbàyàbà àdìmọ̀ náà kò ká ju tànàwí lọ tó bá di ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ ilé tànàwí ló ta aláàrí kẹ́ni kan máa dé ìgbà ìwọ́n sọ pé màkà ẹgbẹ́ kí kò símọ̀ kankan kò símọ̀ náà yóò ní mọ̀ nípa àwọn báyìí wọ́n dẹ̀ kàfá sáà nìyí ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ kọ́lọ́ darí yìí ìmọ̀ wàláì ìmọ̀ nǹkan tó lágbára ni kò ṣeé má nìyí ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ nítorí lágbára bí wọ́n pé bẹ́ẹ̀ yóò bá ṣọ́ra yóò láyọ̀ mọ́lẹ̀ nígbà tí yóò lérò ìmọ̀ yóò láyọ̀ mọ́lẹ̀ nígbà tí yóò lérò ẹ̀wọ̀n náà ti wá Musa alayhi salatu wa salam bàtẹ́ wọ́n ti ta gbagbata láàárọ̀ bàní Israẹla tó lóun lòun nímọ̀ ó pàtó mọ́ra ìmọ̀ oríkùsẹ́ tó nímọ̀ tó ń ọlọ́wọ́ ní kéré ìrìnàjò lọ ní sọ́yìn Bukhari ó wà ní sọ́kùtà ẹ̀rí ó wà ní ìrìnàjò lọ lọ́wọ́ padà náà kédèrè àlejò àwọn tó yẹ nǹkan bẹ́ẹ̀ tó wọ̀ nímọ̀ lóòótọ́ kéde balẹ̀ kéde sáà lọ́dọ̀ ọlọ́wọ́ ọba sálà wà nígbà tí níta bá mọ̀ ọlọ́wọ́ bá fún wa mọ̀ ká fi mọ̀ sí sọ́dọ̀ ọlọ́wọ́ pàápàá ìmọ̀ ọlọ́wọ́ ọba nìkan ló nímọ̀ nípa ẹ̀ bákan náà ká má ní ìgbéraga ká má lé ká má sakọ ká má yọ apá àti mọ̀ tán ìṣòro ìrí ẹ̀ bẹ́ẹ̀
ọlọ́ni wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin ọlọ́ni ìtẹ́ fẹ́ ò lè ṣẹlẹ̀ wà fún tọ́lọ́mbà fẹ́ ẹ̀ kò lè fẹ́ kankan àfi tọ́lọ́mbà fẹ́ ìtẹ́ fẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ ẹ̀ lè dáfẹ́ ìtẹ́ fẹ́ náà kò tún wá lè ṣẹlẹ̀ àfi tọ́lọ́mbà fẹ́. lẹ́yìn náà afáwádé wa qawluhu ta'ala inna Allaha huwa razzaq lẹ́yìn náà ọlọ́wọ́ bá ní òun ọlọ́wọ́ bá huwa razzaq dhul quwwatil matin olóhùn ọlọ́wọ́ bá huwa razzaq gbólóhùn huwa tọ́lọ́wọ́ bá ló mẹ́rin tawkiid ni huwa inna Allaha huwa tawkiid mélòó inna tawkiid huwa tawkiid alif lam bẹ tawkiid mẹ́ta dájúdájú Allahu ọlọ́wọ́ ọba Allah huwa òun nìkan alif lam òun nìkan al-istidrak Razzaqu ọba alárìsìkì ni nínú àwọn orúkọ ọlọ́ọ̀bá yìí Raziqu Razzaqu arísìkì méjì ni arísìkì kan bẹ kò ní tán ìkan bẹ tí ó tán méjèèjì ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun ló ń fún ni ẹni máa ń bẹ ilé ayé tọ́nà bá fún ní arísìkì ó wá sí mọ́tọ́ ọlọ́run ó fi tẹ̀lé òfin ọlọ́run ọba pípa sínú alábìsọ̀ ọlọ́run ọba fi pamọ́ tẹ́lẹ̀ yẹn bá kú àrísìkí ẹ̀ yóò tún mọ́ kọ̀ntínú ní gbẹ̀gbẹ́ alùpùpù bí ẹ bá ń bẹ ilé ayé bí yóò parí ti mọ lọ́wọ́ ẹ̀rí bí yóò tán láyé bí yóò tán láyé kìyàmọ̀ kámọ́tẹ̀ ti sọ pé ìdábà máa ń tán láyé náà ni àrísìkú sábàá ní sáńkò ní rísìkù kìí ṣe owó nìkan ìmọ̀ aṣọ ilé làákàyè nǹkan ní ntí yẹn fẹ́ ntẹ́ni wá fẹ́ onẹ́kùnrin rìsíkù ẹ̀rí sùkùsẹ́ tó ní àfọlọ́wọ́ba ọlọ́ba nìkan òun ní máa ń fún ni torí pé òun ló ní ẹ̀rí rìsíkù ilé ayé kéèyàn lówó kó lọ́mọ kó níyàwó kó kọ́lé kó kọ́ orílẹ̀ yìí ọlọ́run bá pé ẹ̀rí láàrin mùsùlùmí kèfèrí sí mùsùlùmí ni gbàdé ẹ̀rí láàrin mùsùlùmí ó ní kèfèrí lè má ní ẹ̀rí láàrin kèfèrí ó ní mùsùlùmí lè má ní ní nàìjíríà lè ní láfíríkà lè ní àwọn tó lówó ju mùsùlùmí ni wọ́n ní nàìjíríà lè ní ẹ tó lówó ju mùsùlùmí ni kò túmọ̀ sí báwọn kèfèrí ní olówó kèfèrí náà lówó bá ti rí àwọn tálíkà irú yẹn ti dáhùn wá ẹgbẹ́ yìí gbẹgbẹ́ tí wọ́n pàdé fúnlẹ̀ dáhùn wá yìí àwọn tálíkà kọ́ mi dáadáa bá bọ́ sí ọ̀nà àjálọ̀hún ẹ̀rọ àwọn olówó tó fi kò túmọ̀ sí pé wọ́n ti dájà ọgbẹ́ dábàá tó nílẹ̀ máa ń ta olówó ni wọ́n o tálíkà dáa gbé tí ẹgbẹ́ wọ́n ti jẹun tó wà nílé ẹsẹ̀ ìgbà yìí lọ bẹ́ẹ̀ lẹ́gbọ̀n rẹ̀ tó wà ní ìgbà yẹn tó ipò rẹ̀ náà ìjẹ́ ó rọ̀ lọ́rùn tó wà níbẹ̀ náà ọlọ́run fi erézikù kò fi sáàyè kan níbi kò fi sí ìran kan kò fi síbi ẹsẹ̀ kan ẹ̀rí ọlọ́run àmọ́ fún ẹni tó bá wù ní yẹrùsíkù mọ́ ilẹ̀ ṣááhù àmọ́ ọ̀rọ̀ ẹni tó bá wù àrọ̀ lọ́rọ̀ tabaka àwọn ànábì ọlọ́run pọ̀ jáde rẹ̀ gbọ́ síbẹ̀síbẹ̀ tabaka àwọn tó lówó nínú wọn lórí ìlànà ìta náà anábìyàn náà táwọn tó lówó mélòó wọn ló ń ka àwọn sàhábà anábì sallallahu alaihi wasallam àwọn sàhábà anábì Muhammad sallallahu alaihi wasallam ọgọ́rọ̀ wọn tàlíkùn tálíkà ni wọn ọgọ́rọ̀ wọn tálíkà ni wọn wàláyé ṣùgbọ́n síbẹ̀ tálíkà táwọn tálíkà wọ́n tálákà ìyẹn nígbà mo fi owó kéde ẹ̀sìn owó nìkan náà ń pè ní rízíkù kéèyàn ní làákàyè kéèyàn nímọ̀
kó ní fọkànbalẹ̀ rídíkù ni torí pé nígbà míì bọ́lá bá fún ni lówó nígbà míì ìyẹn gbọ́dọ̀ bọ̀ ní ọgbẹ́ sáríkà lòun pẹ̀lú owó lórí sáfù babalẹ̀. arísìkì gangan alghina arábíwá Muhammad sallallahu alaihi wa sallam onílẹ̀yìn alghina bi kasrati al-amwal tó máa ní ọrọ̀ kọ́ ní ká kówó jọ walakinna al-ghina ṣùgbọ́n ọrọ̀ ghina an-nafs òun ní ọrọ̀ torí ọkàn torí ẹ̀mí ìyáyọ ọkàn nígbà tí a ti jẹ́ bílíọ̀nìà síbẹ̀síbẹ̀ o tún jí mílíọ̀nù o tún jí máa gbé àtìkọ́ ló ń kó lọ bílíọ̀nìà ni o ti ní mílíọ̀nù lọ́nà mílíọ̀nù o ti di bílíọ̀nìà o náà o tún wá ń di mílíọ̀nù tẹ́lẹ̀ bí o ti kú nígbà tí ti bá ròyìn ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀rọ àwọn olùdókòwò ti pé tán àpò wọn ó fẹ́lẹ́ títí kò sówó lọ́wọ́ wọn ṣùgbọ́n wọ́n yáyọ ọkàn ìyáyọ ọkàn ó ju owó lọ ìyáyọ ọkàn ó ju owó náírà owó dọ́là pounds lọ ó jù lọ kúrẹ́ tó bá yáyọ ọkàn dọ́là bá fún yóò dùkọ́ fọlọ́wọ́ wa lórí ẹ̀kọ́ rẹ̀ ní kọjá là ṣùgbọ́n tó bá yáyọ ọkàn kò ní dúpẹ́ fọlọ́wọ́ ọba lórí dọ́là bá tó kú nínú ọ̀rọ̀ á ti rí gan gẹ́gẹ́ bí kọ́lá ọ̀bọ oṣù kan fún òun ni. ọlọ́ọ̀bá ní inna Allaha olùwọ̀lọ́ọ̀bá huwa ar-razzaqu òun lọ́ba tí máa ń ṣe ìjẹ ìmú ismu balagha raziqu razzaqu ọba tí máa ń ṣe ìjẹ ìmú lọ́wọ́ ọba káwọn èèyàn tó wà láyé ọlọ́run ló ń bọ́ gbogbo wa olùbọ̀ wa ìwọ́n tó ti jẹ ọlọ́run ló ń bọ́ àwọn tó jẹ sílẹ̀ kan ọlọ́run ló ń bọ́ wa táà ti jẹun ọlọ́run ló ń bọ́ gbogbo wa ọlọ́run ló ń bọ́ gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn ló ń bọ́ àwọn ẹranko gbogbo tó máa ma da pátá òun ló ń bọ́ wọn ar-Razzaqu Allahu Akbar ẹ̀rù nígbà míì tí ìyẹn máa ń wá àrísìkì ìyẹn fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ti máa ń wá àrísìkì wa yóò kàn wá kódà bá àti bá àsáré àwọn olùwà ní àrísìkì yá ti wọ́n ń lámúyá sí aṣọ ṣùgbọ́n àrísìkì yóò wá kódà bẹ́ẹ̀ tí ọlọ́run bá kọ́ mọ́ òfin ẹ̀gbìyànjú yóò wá bá ní àrísìkì rẹ̀ bóyá mbẹ lábùkù ní ìgbà yìí ó bá àbùkù yìí láti fi tákìlì nígbà lábùkù yìí kò gbé rárá gbèrò lọ gẹ́gẹ́ bí wọ́n gbé BGC yóò wà lọ gbé BGC 10 years tó ti padà wá pé ìgbòdìbò náà ni àwọn padà sí àbùkù yóò wà yóò Allah Akbar ọlọ́run ló ń pè àríwìkì àmọ́ yóò túmọ̀ sí pé yóò ní gbìyànjú yóò gbìyànjú ṣùgbọ́n ká ní al-i'timadu ala Allah at-tawakkul kágbára lọ́lọ́run sọlá ló ń pè àríwìkì ẹ̀dá anábìá Muhammad sallallahu alaihi wa sallam law tawakkaltum ala Allah haqqa tawakkulihi bẹ́ẹ̀ bá gbára lọ́lọ́run gẹ́gẹ́ bó ṣe yẹ kẹ́ gbára lé alábàkùn ọlọ́run kàmú yẹn kò tán yìí ọlọ́run ṣe ìjẹun fún ilé tó bẹ́yẹ ẹ̀rí yẹ́bù bìtọ́nà wọ́n yẹ́bù bùmọ̀tọ̀ ẹ̀yà díláàárọ̀ kò ní ìjọ bẹ́ẹ̀ jẹ áádé jáde áwá wọlé padà bẹ́ẹ̀ ló ti yó ìwọ̀nba láwárí bìkì mọ́ ìtẹ́lẹ̀mí wọ́n ní kò kí ń lọ́gbà ju mara rẹ̀ kí ló dé ẹ̀wà tó láti ní ṣẹ́wọ̀n bá bẹ̀ náà bísínẹ́sì yìí náà ni ó yà ní máa bá bẹ̀ náà òun lọ́jọ́ ta ó ṣe kí ọ̀sán náà bẹ̀ náà kó túnmọ̀ ẹ̀rọ àlè bẹ̀ náà kó túnmọ̀ ní òkì àlè bẹ̀ náà kó lọ́kùn sáré ìdí fún ọ mo dábàá bẹ̀ náà kó lọ́kùn sáré ìdí fún òkì olóòtú bí bísínẹ́sì rẹ̀ olóòrè búlẹ̀tẹ̀ tó fi ní wọn gbà tó lọ́wọ́ so arrizqu min Allah ọlọ́run ọba ló ń ṣe ìjẹun fún ni nínú àwọn orúkọ ọlọ́run òun náà ní ar-Raziqu ọba olùṣe ìjẹun ar-Razzaq
lọ́sí pé abárí tó fẹ́ wọ́n lẹ́kọ̀ọ́ kan kì í ṣe náǹkàlì abárí tó náǹkàlì láti náǹkàlì súnà ní ẹ̀rí máa fà á ya Razzaqu rzuqni ya Razzaqu rzuqni kí náà pé náǹkàlì nákìlù níta gbà wá látọ̀dọ̀ ànábì tá gbà wá látọ̀dọ̀ ọlọ́run al-Qur'ani náǹkàlì nákìlù ṣùgbọ́n lítà ni wọ́n da gbogbo ẹ̀rú mọ́ra wọn ní sẹ́ńtà lọ́wọ́ àlùjọ náà kí náà pé nákìlù àwọn tó pé nákàlí tá gbà látọ̀dọ̀ ànábì ni nákàlí náà nìyẹn yẹn ló dá dáàmú fà ya Razzaqu rzuqni wọ́n lọ́ọ̀bá tí wọ́n ti jẹ́ inú ọba lárúbí ní ẹ̀rọ mi ṣe fún mi lárúbí kì í pàápàá ìṣàlámù níbi ṣùgbọ́n ya Razzaqu rzuqni ya Razzaqu rzuqni máa pariwo ọlọ́run bẹ̀ẹ́ lò. so eléyìí nínú àwọn ọ̀sán tí àbùsùlẹ̀ kádìkà kò sí òlòlẹ́ yìí so ar-rizqu min Allah ọlọ́run ọba ọlọ́ba tó ló ń ṣe ìjẹ ìlú orídìkù ọ̀dọ̀ ọlọ́run ọba ní ti máa wá. wọ́n ní inna Allaha huwa razzaqu dhul quwwati al-matin dhul quwwa ọba oníkúwà ni ọba alágbára rẹ̀ náà al-quwwa al-matin ṣẹlẹ̀ ọba alágbára ni kò sí dọ́lọ́wọ́ bò lágbára láti lè ṣe gbogbo nǹkan pátá dọ́lọ́wọ́ bá ní kápá láti lè ṣe a máa tó lówó tálíkà bẹ́ẹ̀ ni àtúmọ̀ tálíkà ló lówó a máa yọ ọgbọ́n funfun jáde nínú kòkò dúdú. wàkóònù ní tẹ̀tàlú fi ṣé wọ́n wá tẹ̀lé ìgbàfẹ́ bákan náà tó kàlẹ̀ mọ́ láti mú àyà wá ọlọ́lọ́ba rí ilé tẹ̀tàlú fi ṣé ọlọ́lọ́wọ́ báyìí lẹ́yìn ta kò sí kàmífìlì yìí táàfijọ́ táàfiwé wọ̀wọ̀ sẹ̀mí ṣéhù nínú àwọn tọ́lọ́wọ̀n bá dá náà mọ̀lẹ́kà náà àjọ̀lú náà àwọn afá náà ọmọkéwù wọ̀wọ̀ sẹ̀mí olùgbàfẹ́ bákan náà àsẹ̀mí ìhù ọba tó gbọ́n táǹsọ̀ àgbàfíìrù ọba tó rí táǹkì ó ti tán ìgbésí ayé ọmọ ìgbé ìyẹn méjì náà ni àmọ̀ sọ bí ba lè sọ ó ṣe bí ba lè ṣe ó sọ méjèèjì pátá òpamọ́tọ́ náà ọba adápẹ́ ìròyìn asámùú gbígbọ́rọ̀ alùbọ́sọ̀rú ríríyàn ìfàtàrí ìròyìn méjèèjì yìí làzìmọ̀tàrí lillahi subhanahu wa ta'ala ìròyìn náà ọba ní méjèèjì ìròyìn títí ìgbẹ̀pẹ̀lẹ́ náà ọba ní táà lè yọ kúrò pé ìgbàtọ̀ ń bẹ ọlọ́ọ̀bọ̀ òfin gbọ́ rárá òfin tó jọ àfẹ́lẹ́ ọba tí mo náà gbọ́ gbogbo ìgbà ni albasir ọba tí mo rí gbogbo ìgbà ni kò sígbà tí kì í rí tí kì í gbọ́ ẹ̀rì ìgbà tí pé a fọlọ́ ọba ní àwọn òròyìn yìí a sì fọlọ́ ọba lò bẹ́ẹ̀ tó ń tàn bá ń sọ ó gbọ́ ìyá pé ń tá a bá fẹ́ sọ pẹ̀lú ẹnu wa á jẹ́ ń tá a fẹ́ kọ́lọ́hún kó gbọ́ ìyẹn ni tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí tó yẹ́nu sí bẹ́ẹ̀ ni ń tá a bá fẹ́ ṣe pẹ̀lú ara wa á jẹ́ pé ń tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí àní ṣe ń tọ́lọ́wọ́n bó fẹ́ àwọn afáàní al-ibada nígbà tó ní ìjọsìn اسم جامع لكل ما يشمل ويرضاه من الأقوال الظاهرة والباطنة من الأقوال والأحوال الظاهرة والباطنة nígbà tó ní jẹ́sìn òun náà ní gbogbo tọ́lọ́wọ́ bá ní kẹ̀sí nínú àwọn ọ̀rọ̀ táàtẹ̀lé ń sọ àtẹ̀lé ọlọ́run gbọ́ bí la ilaha illallah bí kákínú bí àdúrà bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìjọsìn táàtẹ̀lé ń ṣe wọ́n á fọwọ́ àti táàmù faraṣe àrísọ́ àmọ́ faraṣe rè lẹ́tọ́ haraka méjì òní ń bẹ kọ́mẹ̀dé nìyẹn ní ìdáàkóso àdúgbò ṣe tabaari pé èèyàn méjèèjì yìí kò sí fún àríkè ẹni ọlọ́run bò láì gbé tùbọ̀ lọ́rùn Allahu Akbar lóbi ìgbà tó bá ṣe lè sọ kódà bó o lè sọ o lè méjì haraka o lè display nítorí pé o ṣe ìrújọ́rọ̀ yẹn lé lórí tálẹ̀ olè kírun ẹni tó lè kírun bẹ́ẹ̀ tó láti pé ìrún kí iṣẹ́ ọ̀rọ̀ yẹn fún ẹni tó sí làkàyè òun bò ní mọ tó ń sọ yóò fi wé mọ tó ń ṣe pẹ̀lú bá ti lè mọ tó ń sọ kódà bó o lè sọ̀rọ̀ tó lè tó bá lè fara ṣe nítorí kó o ṣe ìrújọ́rọ̀ yẹn lé lórí
lọ́sí ọ̀nà ó sì kìíní kí ló mú ààrẹ mu orú ààrẹ wo ni ṣé kò gbọ́ táwọn sọ yà ó gbọ́ fún ẹ̀ lọ́wọ́ pé òun fẹ́ gbé ibi ń pa ní lábẹ́rẹ́ eléyìí gbádùn yóò kiri mọ́ ó lè sọ bákan náà kò tún mọ ohun tó ń ṣẹlẹ̀ kò mọ ohun tó ń ṣe ọlọ́run bá bò ní o sísọ àti ṣíṣe méjèèjì yìí ẹ̀rí ìròyìn ọmọ ẹ̀jẹ̀ ènìyàn tá a mọ̀ bá lọ́wọ́ ọmọ ẹ̀jẹ̀ ènìyàn tó tọ́ lọ́mọ aláṣọ àtàlà olùkọ́ ló gbọ́ níta ń sọ olóògùn kan náà lóṣù níta ń ṣe ní pàápàá níta ń sọ àti níta ń ṣe. ìjọba ibi ti tẹ̀lé ara ẹ̀ sọ lẹ́yìn ọlọ́run kan ló mọ̀ òun jẹ́ fúnra ẹ̀ bí wọlé sọ nítorí sọ lẹ́yìn. ẹ̀ rántí ni bẹ́ẹ̀ lè gbé kékeré kan ibi kọ́ ẹ ti gbàgbé ni àníyàn sọ alẹ́ ti gbàgbé ọ̀dàmọ̀dúgbọ́. ọmọ ẹ̀jẹ̀ ènìyàn ti rí o ṣùgbọ́n lọ́ba aláṣọ àtàlà ẹ̀rí yẹtùmáwùnà àwọn yẹtùmáwùnà ọlọ́run bá máa gbọ́ wa wẹ̀yẹ̀sùnà àfùmáríwa àmọ́ gbọ́n tá à ń sọ bẹ́ẹ̀ sì ni a rí tá à ń ṣe ní gbangba àbí ní kọ̀rọ̀ kò sẹ́ni tó nímọ̀ nípa ọlọ́run Allah subhanahu wa ta'ala wọ́n ní inna Allah ni'ma ya'idukum bihi inna Allah kana sami'an basira wọ́n ní inna Allah dárájú ọlọ́run ọba Allah ni'ma gbọ́dọ̀ ni'ma wọ́n máa ń lò láti fi ìdùnnú nílẹ̀ ìdùnnú ni'ma wọ́n ní inna Allaha ni'ma ya'idukum bihi ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ro ìdùnnú fún yín ó fún yín nídùnnú ya'idukum bihi ló fi ń ṣe wá àfikún yín tó fi sọ Kùránì kalẹ̀ fún yín tó fi sọ súnà kalẹ̀ fún yín inna Allaha kana aliman inna Allaha kana sami'an basira ọlọ́wọ́ báyìí tẹ̀mí ọba olùgbọ́ni basira ọba tí máa rí ni. ìgbà pípé àáyà yìí òun náà ṣe lè fún wa ìròyìn nínú àwọn òròyìn ọlọ́run òun náà ni as-sam'u bákan náà al-basaru ọba tí rí lọ́lọ́run ọba tó lè rí ni ìròyìn rírí ìgbẹ̀fọ́lọ́run ọlọ́wọ́ bá náà rí ìròyìn gbígbọ́ ìgbẹ̀fọ́lọ́run ọlọ́wọ́ bá àtùmọ̀ gbọ́. lẹ́yìn náà afáwọn wájú sí mọ̀rẹ̀ mọ̀lá wọ́n ní qawluhu walawla idh dakhalta jannataka qulta ma sha'a Allahu la quwwata illa billah wa qulu walaw sha'a Allahu maktatalu walakinna ma yaf'alu man yurid ó ní walawla idh dakhalta jannataka ní kọ́kọ́ta ọlọ́run ìgbà ẹgbẹ́ bá pé ó bá sọ pẹ̀lú ìdàkọ́tẹ̀ jannataka gbọ́dọ̀ bá wọ àjẹ́nà rẹ̀ yẹn ni ọgbà rẹ̀ àjẹ́nà lé ayé ọgbà gádìn kóńtà máa ṣá Allahu la quwwa máa ṣá Allahu ntọ́lọ̀ bá fẹ́ ní ó ṣẹlẹ̀ la quwwata illa billah kò sí agbára kankan illa billah àyàfi pẹ̀lú ọlọ́run àti tọ́lọ̀ bá yẹ̀ dá nínú agbára. wa qawluhu bákan náà ọlọ́run ti sọ walau sha Allah bọ́lọ̀ bá fẹ́ walau sha Allah bọ́lọ̀ bá fẹ́ maqtatalu wọn bá ti máa pààyàn àbí wọn bá ti máa pa wọn walakin Allah yaf'alu ma yurid ṣùgbọ́n lọ́wọ́ bá a máa ṣe tó bá wù ú tó bá gbà léèrò ayé àkọ́kọ́ tá a kọ́ mú wáyé òfin rẹ̀ sípàtì kiri al-mashi'a ọlọ́wọ́ bá al-mashi'a tó ṣe tó bá wù ú tó bá fẹ́ mashi'a bẹ́fọ́ náà bẹ́ẹ̀ ni mashi'a ti bẹ́fọ́ náà kò ní pé ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala nítorí ká ṣe tá a bá ṣe náà nítorí òun fẹ́ fún wa tó bá wọlé bọ́ fún wa ọlọ́ọ̀ni kásìyàwó bẹ́ẹ̀ni kádọ́kọ́ àtìyàwó kó lè balẹ̀ fún wa níbi ọmọ tó bá wọlé àlùmọ̀ síyà rẹ̀ yẹn ní pé bàtà bá lu al-ittikhaz bil asbab tá bá lu àwọn sábàbí nítorí báyẹn kárí lẹ́yìn ẹ̀ àlèmọ́rì nínú gbàgbọ́ àwa mùsùlùmí ni kágbà yìí pé o kọ́lé kò ní kó gbérulé oníyàwó kò ní kó bímọ ìdí onímọ̀ kò túmọ̀ sí kó wà nílàkàyè olójú kò túmọ̀ sí kó wà rírẹ
ó jẹ́ mùsùlùmí òun ni ẹgbẹ́ ní mùsùlùmí kò ní pọ̀ tó wà jẹ́ náà ìdè sóbì láti gbé yín lára mọ̀ṣíà ọlọ́wọ́ bá nìyí ìta òun náà ló ní ká lò á lò ó tún lè má jẹgẹ fún wa ẹni tó fi ta lò gbogbo kò túmọ̀ tó yẹ gbádùn mọ̀ṣíà ọlọ́wọ́ bá nìyí ó gbọ́dọ̀ wọn jókòó lórí ẹ̀mí wa ẹ̀rí yóò jókòó lórí ẹ̀mí wa pé yẹ wọ́n lọ yẹ ṣáà ọlọ́wọ́ bá máa fi tó wù nítorí bá fẹ́ ní oṣù ẹ̀rí àwọn ọkọ̀ gbogbo ẹ̀ adébẹ́sì adébẹ́sì kan yóò túbọ̀ tó bọ́ọ̀lù lásìdẹ́sì yẹ kó ọlùmọ̀ yẹ ṣá. ó ní masha Allah la quwwata illa billah mọ́tẹ́ ní ẹwọ́n náà bẹ́ẹ̀ ó ní ma adunnu anna hadhihi tabidu abada ó lè rò bóyá ọgbà tó wù níyì ó máa tẹ̀ parẹ́ jẹ́ kan ó ti rí ẹ pé ọ̀rọ̀ tó náà bá tó wù yìí yóò wà bẹ́ẹ̀ lọ gbé ẹ̀fẹ́ nígbà ní ìfẹ́ bá wo rẹ̀ sí àwọn iná ń bẹ̀ ìmọ̀ tí ń bẹ lára wa ìgbẹ́ sẹ́nìkan wọn ti dé gan láti kú àlè ló tán ó ti jẹ́ pé owó nímọ̀ tó wọ́n fi kú nù èyí sọ bẹ́ẹ̀ nítorí bá fún àwọn ní owó dé ibi tó wọ́n bẹ dé táàfin kú ìrẹ́dí wọ́n dògbò owó yìí bẹ́ẹ̀ kò sùn fún gbogbo ya olùsìkò mọ̀ yẹ̀fọ́ àlùmọ̀ yẹ̀ṣà àmọ́ ọ̀sẹ̀ lówó di tálíkà àtìmọ́ tálíkà lólówó ẹ̀mọ èrì yẹn gbogbo ìdílé ọtí fèrè ni wọ́n gbogbo pátá bóyá àwọn ènìyàn àmọ́ náà àwọn ènìyàn mọ̀ náà láìláì gbogbo tẹ̀fẹ̀rí ni àwọn ọmọdé wọn tẹ̀fẹ̀rí ni wọ́n sọ bẹ́ẹ̀ yẹ̀fọ́ àlùmọ̀ yẹ̀ṣà ká fi àyè mọ̀ sí àlẹ̀ dáṣẹ̀ ọ̀sẹ̀ kékeré nìyẹn ìdí 1+1 ìkan àtòkan ọba mọ́ra yóò di kí ni ayé mọ̀sí àdà náà àfàyè mọ̀sí àlẹ́ gbà ní 1+1 lè mẹ́jẹ 2 yes gbà ní ká mú nǹkan mọ́ nǹkan gbà ìyẹn 6 1 yóò lòdù 1 káwọn mú 1+1 kó di kí ni kálá rẹ̀ kó lóògùn kí ló ṣe ló gbàgbé àdú tó gbogbo gbani ogun ẹgbẹ́ alèsílágálì kìíyàmọ́ mọ̀síyà ọlọ́run agbọ́dọ̀ mọ̀ sílẹ̀ ní láti mọ̀ pé ìmọ̀ ọlọ́run ọba ó rọ kíkà gbogbo gan bákan náà kò sí tọ́lọ́run ò ní sẹ́pà láti ṣe nínú àkúndà al-sunnah wal jamā'ah kòtò alimẹsíha afúnilẹ̀mọ́lọ́ eléyìí àwọn Mu'tazila wọ́n takò mashi'atullah pé ìtọ́lọ́mùbá fẹ́ no àwọn ọlọ́sùn máa fẹ́ ara ó ti sọ ló sọ náà ló gbọdọ̀ rí bẹ́ẹ̀ ara kò rí bẹ́ẹ̀ ó gbọdọ̀ rí bẹ́ẹ̀ kò sí fọ́lọ́ yaf'alu ma yasha. bákan náà ayé ẹlẹ́ẹ̀kejì ó kọ́ wọn lẹ́kọ̀ọ́ nípa iradatullah ọlọ́wọ́n bá a máa gbèrò báwo ló ṣe ń gbèrò kàmá yẹ ní kudu gẹ̀rálìhì a máa gbèrò bó ṣe tọ́sọ́ náà kó gbèrò ọlọ́wọ́n a máa gbèrò yẹni kó ro nǹkan báwo wá ní tí bá a ti máa ń rori bẹ́ẹ̀ kọ́ àwọn ìgbà bá a ti máa ń rori torí pé tá a bá sọ fún bá a ti máa ń rori àti fi ríro òtútù wa àti fi ń wé tọ́lọ́wọ́ eléyìí ṣírùkù ni kọ́ ọlọ́run ọba máa gbèrò gẹ́gẹ́ bó ṣe tọ́kọ́ náà kó gbèrò ẹ̀rí oníwàlá tó nà láàyà fún àlùmọ́ yorì ọlọ́run ọba máa ṣe tó bá gbèrò ìnàmá amúrùhù ìdá àrọ́dà ṣe yá ayàkú nàlàhù ń fọyàkú ọlọ́run ní amúrùhù àṣẹ òun tó o bá gbèrò àti fẹ́ ṣe nǹkan ayàkú nàlàhù kò fọyàkú wọn ni máa bẹ yóò tún máa bẹ tó al-irada ìgbèrò nínú ìròyìn náà sì lè fọ́nà ọba àwọn kan gba dàrú nínú àwọn àṣà ayọ̀rọ̀ àwọn ìpele torí pé àṣìmọ̀ tó tọ́lọ̀ máa ń gbèrò ọmọ ìdí rẹ̀ máa ń ro wọ́n fi fi èèyàn gbọ́ tọ́lọ̀ bá yí pé ókè bóyá ọ̀rọ̀ báyà bàbá ìpínlẹ̀ ìdíná mọ̀nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ìròyìn sí. dáhùn mò ń rò lọ́wọ́
ọ̀rọ̀ ni àpòlá ìṣàkóso fọlọ́run ọmọ orò nǹkan rárá ìgbèrú tọ́lọ́run kò dàbí tọ́mọ ìjẹ́rìyàn ọlọ́run nìkan ló lè ṣàlàyé bó ṣe ń gbèrò àwọn ọmọ ṣùgbọ́n ló gbà tá a fi rí ẹ̀ nínú Al-Qur'an àti Sunnah agbọ́dọ̀ forí ilẹ̀ fọlọ́run ẹ̀rí sífàtú ìrọ́dà ìròyìn èrò ìgbèrò ṣe eléyìí nínú àlàyé òun náà ní eléyìí ló ti tẹ́sí pé nínú èrò ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala nínú èrò ẹ̀ tẹ́lẹ̀mí ọlọ́ọ̀bá ṣe ń mùsùlùmí nínú èrò ẹ̀ tẹ́lẹ̀mí ọlọ́ọ̀ ṣe ń kèfèrí nínú èrò ẹ̀ tẹ́lẹ̀mí ẹgbẹ́ ọlọ́ọ̀bá ṣe ní mùsùlùmí ọlọ́ọ̀ lè ṣe èrò kíkèfèrí kó jáde lára ẹ̀ nínú èrò ẹ̀ tẹ́lẹ̀mí ọlọ́ọ̀ ṣe ń kèfèrí ọlọ́ọ̀ lè fi kí mùsùlùmí kó jáde lára ẹ̀ èrò ń gbọ́ ọlọ́ọ̀bá nìyẹn ẹ̀rí gbẹ́sẹ̀ yudillu man yasha àmọ́ ọ̀sẹ̀ tó bá wù asọ́nù wọ̀nyá àdìmọ̀ yorì ẹni bá ti wù sí ni a ti mọ̀ náà. alhamdulilah ọlọ́run ti wá sórí ìmọ̀ náà kó túbọ̀ lé kó wá sí. kìí ṣe bá a bá ti ẹ̀fẹ́ fúnra ara wa pé ẹ pé a lè fẹ́ àfi ọlọ́run bá ti fẹ́ fún wa náà ọlọ́run bó bá fẹ́ fún wa náà a lè fẹ́ fúnra wa. ẹ̀rọ ẹlòmíì wọ́n gbìyànjú tó bá yẹ kí wọ́n dààmú lórí ìsinlọ́hún ni àwọn mùsùlùmí àdààmú ọlọ́run bó ti dààmú sílẹ̀ fún wa ẹ̀wọ̀ àwọn ẹlẹ́bọ àwọn olóṣà ẹ máa ń gbé egun nísìsiyìí wọ́n mọ náírà wọ́n mọ para wọ́n mọ àwọn mùsùlùmí ìsinlẹ̀ fún wa ẹ̀wọ̀ àwọn kèfèrí ẹ̀wọ̀ kírísítẹ́nì ẹ̀rọ àwọn mẹ́rin wọn orí òkè lálálálálá àpátálálá pẹ̀lú ọ̀nà kọ́tọ́ tuntun àwọn míì ojú òkun àwọn míì àwọn ogójì ọjọ́ àwọn àádọ́rin ọjọ́ subhanallah tó ti bẹ́ẹ̀ kò sí ìrìnà fún wọn tó èròǹgbà ọlọ́wọ́ bá nìyí ìṣe ṣùgbọ́n ká gbọ́ yé àwọn olùmọ̀ wa ń dà pọ̀ yẹn ló bí àwọn tó ń pè ní aljabariya ìjọ kan ni wọ́n wáyé láti sọ náà pẹ̀lú àwọn kọ̀dàríyà tako kádàrá jabariya gbà yìí pé ohun tó bá ṣẹlẹ̀ síyàn bẹ́ẹ̀ ni ọlọ́run ti kọ́ tó ẹni yẹn ẹ̀fílẹ̀ kò níbi ìdáwọ́ rẹ̀ lọ bẹ́ẹ̀ ni kò níbi àpọ́nlé yẹn ni pé wọ́n gbà yìí pé béèyàn bá mutí èròǹgbà ọlọ́run ni pé yóò mutí béèyàn bá ń ṣe ṣìnà èròǹgbà ọlọ́run ẹni ẹgbẹ́ yóò ṣìnà á sì pé mẹ́rin tó ń sọ ọ̀rọ̀ gidi tàbí náà ṣùgbọ́n àlùsùnà ni lóòótọ́ èròǹgbà ọlọ́run bá ní pé yóò mutí ṣùgbọ́n èròǹgbà yìí ìrádẹ́tù kàwùníyà ni ẹni ẹgbẹ́ ògbọ́kọ́ náà bá gbé ìlú ẹ̀ fóònù náà ọlọ́run ọba ò la kàwùníyà kò lápò ọlọ́run ká fi fi owó ọlọ́run ó ní ká fi owó náà pẹ̀lú ìrádẹ́tù ṣẹ̀ríyà èròǹgbà ṣẹ̀ríyà àwọn akàlọ́ ní innamal khamru wal maisir wal azlamu wal ansab wal azlamu ríṣu mi náà wọ́n lè ṣe ìtọ́rí fàṣẹ gbogbo ọlọ́ọ̀ni ẹkú ẹgbẹ̀rún èròǹgbà ṣẹ̀ríyà nìyẹn ìyẹn la fi sílọ̀ wàsáríkù wàsáríkọ̀ ó lé ọkùnrin olè obìnrin tí a bá ti mú wọn pásítọ̀ owó àìdíyàwó mọ́ ẹ̀gbìn wọn lọ́wọ́ èròǹgbà ṣẹ̀ríyà nìyẹn so ẹni tí o bá tó kíta tó lè sọ pé tọ́nà bá gbà lé ìfún pé bàbá tí àánú ni tọ́nà bá gbà lé ìfún wa ni pé ó jẹ ẹja ọtí so èròǹgbà ṣẹ̀ríyà la fi sílọ̀ kì í ṣe èròǹgbà kàwéyà ṣùgbọ́n àwọn jàbáríyà àwọn lọ́wọ́ bọ̀ wọ́n ní èròǹgbà pé ìdíyàn bá kó sí ó ṣe ṣìnà ni ó mutí ni tó ń ṣe yìí ẹni ilẹ̀ ẹ má bilẹ̀ mọ́ ẹ o torí pé jàbáríyà ọlọ́run bá ti ó di àgbẹ̀ lọ́rùn pé tó ṣẹlẹ̀ náà nù ẹ wá bèèrè lọ́wọ́ pé kí wọ́n láǹfààní kọ́ lọ́wọ́ rárá àwọn ànábì ọlọ́run tó tẹ́ra kalẹ̀ kí láǹfààní Al-Qur'ani kàti dájọ́ àárí pé tá máa dé lórí ìyá àárí pé Kùránì ò wúlò mọ́ bẹ́ẹ̀ ni kò sí wá sí mọ́ kí láǹfààní àwọn ànábì ọlọ́run kò sí mọ́ gbé làwọn jàbáríyà ti sọ̀rọ̀ wàláì manhaj al-sunnah manhaj muttaqin jiddan ìlànà wọn ló dúró títí
ẹwù ìṣẹ́kù tẹ́ bá sọ yìí pé ọlọ́run ti làbọ̀ ọlọ́run yìí pé lóòótọ́ ẹni yìí yóò mú sí ẹni yìí yóò ti báyìí ọlọ́run ló èyí ń bọ̀ ọtí ọlọ́run gbọ́ ọtí bẹ́ẹ̀ náà ni ìbọn náà ní ká mọ̀ mọ́ ọlọ́run ló dá ọtí ó sì ní amọ̀ mọ́ ẹni tó bá ti wá mú sọ èròǹgbà ọlọ́run náà láti wá lò lórí ẹ̀ èròǹgbà tẹ̀ríyà wọ́n àfún bílálà kẹrì ní ìgbà ayé mọ́lùmọ́lù kàtọ́rọ̀ bẹ́ẹ̀ náà ló ta á ó ní ọmọkùnrin kan ó lè lu wọn náà wọ́n mú ẹ má dùn lọ́wọ́ èròǹgbà ọlọ́run yìí ló lórí bẹ́ẹ̀ náà bá ti kọ́ mọ́ mi ní owó ọ̀rọ̀ mọ́ṣẹ́lẹ̀ mọ́ ní agbọ́ ọlọ́run náà ló kọ́ fáwọn àná yìí dára ká gé lọ́wọ́ èròǹgbà tẹ́lẹ̀ náà nìyẹn ṣùgbọ́n ọmọ ìdí ènìyàn lọ́dọ̀ àmọ̀ lọ́dọ̀ ara wa wípé ọlọ́run ọba ó la ẹ̀sìn bò wá lọ́rùn ọlọ́run bá ti fún wa nílà akẹ́yìn ní ilé ẹ̀sìn ní ẹ̀rìn kankan náwó tó ní á èmi ọlọ́run ọba náà tó máa wọlé lẹ́nu ọlọ́run kan tuntun ẹ̀ ní rí náà onígbàgbọ́ òdodo tẹ́lẹ̀ náà mùsùlùmí àbáwọn tó yẹ fún kékeré rí àbíkẹ́ ìdá ní ẹ̀rẹ́ mi èròǹgbà tẹ́lẹ̀ ọba kan pé máa jẹ́ olórí fún ẹ̀dá ẹ̀ ní gbogbo ẹni gbọ́ kódà ẹgbẹ́ lórí burúkú gbọdọ̀ máa fọwọ́ burúkú wọn lọ rí èmi ni olórí rẹ ní gbogbo àdúgbò yìí ní ọmọ wọn lórí rẹ ẹni kò ní pé òun bẹ́ẹ̀ àfúyà torí pé àwọn náà gba ètò lóòótọ́ nílà akáyè afẹ́ tó gbà fúnra ara wa àwọn tó bá ti wá kó sínú ẹ̀sẹ̀ àwọn lo ẹ̀rí pẹ̀lú èròǹgbà tá ilé ìpínlẹ̀ náà ló kọ gbogbo ẹ̀tọ́ ló kọ mọ́nu lẹ́nu yìí ara eléyìí rí bẹ́ẹ̀ torí sókí ìròyìn àlùmọ̀ṣíyà fífẹ́ ọlọ́run bá máa ṣe tó wù mọ̀ṣíyà tó bá wù ní máa ṣe àti ìrọ̀dá èròǹgbà ọlọ́run lónìí nìkan ìròyìn méjèèjì á fi fún ọlọ́run Allah subhanahu wa ta'ala inshallah ẹbí ni a ti dúró ní oṣù tó bá túnmọ̀ tẹ̀síwájú ní lórí àyà tí a fà sí ọmọ wa àwọn àyà tí ọmọ wa tó tẹ̀síwájú ó pọ̀ torí pé ní àsìkò yìí tí wọ́n rẹ̀ mọ́lá ó ń kó àyà wá láti lè fẹ́ rinlẹ̀ ìgbàgbọ́ àwa ahlu sunnah ìgbàgbọ́ mùsùlùmí ó ti àyà tó pọ̀ síwájú lẹ́yìn náà ó wá mú wa láti máa mú àdìsí wa lórí àwọn ọ̀sán tó ń sọ lọ́gbẹ́ pípé ààrẹ fi ìròyìn kan lè bọ́lọ̀ àti kárí kọ̀tàn al-Qur'ani àbẹ̀lẹ̀ sunnah tọ́ba tí wàá rí ìjọka pé ìròyìn báyìí wà bọ́lọ̀ nínú al-Qur'ani àbẹ̀lẹ̀ sunnah ó wá jọ ìròyìn ká sọ̀rọ̀ yìí lè bọ́lọ̀ bẹ́ẹ̀ni eléyìí ni ìtí àfa wa tí ó fi bá wa sọ̀rọ̀ kọ́nọ̀bà Allah subhanahu wa ta'ala kó wá dárí di àfa yìí ó ṣe àlékún àgbẹ̀ fún àdàlórí kàfí àgbẹ̀ yìí wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam.